bá dé bèrè lọ́wọ́ ẹ̀ lọ́rọ̀ people wọ́n máa ní Haliyah Zagah pé ó máa ń rep taye currency. Kama tí kú bá dé ó dé ni o. Wallahi tallahi sumo billahi la silawa. Alẹ́ ìjọ wo tí mo sì lọ show Alhaji Pasuma Ọ̀gá Aládétọ́lá. Mo fi Ọlọ́run bá búra, mo fi Mẹ́kà Mọ̀dínà ẹ wo irin mo gẹ́jẹ́. Mo dẹ̀ ṣojú ọmọ lójú, inú mi dẹ̀ ń bàjẹ́ pé irú àdánwò mo kóra mi sí, kí ló mú mi bú ẹni yìí? Ẹ̀yin tẹ́ ní ọ̀kan lọ́mọ àbí kílẹ̀ pé ṣé sọ ni mo lọ́jọ́ ọ̀kan lọ́mọ? Ọ̀kan lọ́mọ Ìbàdàn, aláta kò sí ọ̀kan lọ́mọ ọ̀kan Ìbàdàn. Kò sí ọ̀kan lọ́mọ ọ̀kan Ìbàdàn. That is the fact. Cause àwọn tí ó jọ tó ń kọ Fuji pọ̀ Ìbàdàn. Cellular was there, Ọ̀pẹ Federal was there, T-Champion was there, and many artists pọ̀. Ní Ìbàdàn Then wọ́n máa ń pòwe kan ní Ìbàdàn pé àwa la ní Ìbàdàn tó fi dógbò mọ̀ṣọ́. Ìbàdàn tẹ́ mi wọ́n bí a sọ ní mo wọn jẹ́ ọ̀kan lọ́mọ bí àwọn náà dídí ń pera wọn bẹ́ẹ̀. I don't know. But tó bá bá àwọn náà dídí ń pera wọn bẹ́ẹ̀. Àwọn kan náà ní Ìbàdàn náà tàn títí àwọn kan clear sí wa. Tá à ń rí àwọn evidence kọ̀ọ̀kan pé èèyàn ń fojú olóore gúngi. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá yá tẹ́ bá ṣe láṣegbé ó máa wà nù tàn Ìbàdàn pé wọ́n ìṣọ́mọ Ìbàdàn lóore. Àwọn ọmọ Ìbàdàn tó ṣoríire tó wà ní Fuji pọ̀, àwọn tó sì ń bọ̀ lẹ́yìn pọ̀. Tó bá ti wá sọ pé wọ ọ̀kan lọ́mọ, definitely kọ́ pa ọgbà àwọn ikú fún ẹni yẹn wọ́n kan ló exist. Welcome to another interesting edition of Unscripted with Jeff Owolewa. I have a guest in the building. Jan Lani is a musician. He's a very controversial figure on the internet. He's an influencer. This guy, one of the most controversial, figures on the internet. Join me as I welcome Haliyah Zagah. Zagadat. Eki awara ni se. Ubarale. Anibiri Haliyah Zagah Ogomo Paso. Mo care everybody. Mo care yin mọ́yìn mi. Mo care yin daddy mi. Mo care yin brother mi. Mo care yin sister mi. Èmi ọmọ yín àbúrò yín Haliyah Zagah náà ni ìdààmú everywhere. Ọlọ́run ṣe. Mo wà pẹ̀lú ọ̀gá Jeff MC. O clear. Tony Montana. Olofa aláfàjà ni. Ẹ jẹ́ kí kíní kan yé yín ká tó tẹ̀síwájú ẹ̀yin tí wà nílé. Lórí ètò lẹ́ni, a máa fàájà o. Ẹ ṣáà ti rẹ́ni tí mo gbé wá, ẹ rí pé àwọn náà máa ń fàájà lórí íńtánẹ́ẹ̀tì ni. Lóní fatiafa. Ya fatia. Fàájà. Kí ni orúkọ yín gangan? Orúkọ mi ni Ahmed Ọláwálé Àyìndé. Okay, báwo wá ni orúkọ Haliyah Zagah yẹn ṣe wọnú picture? Haliyah Zagah. Haliyah mean orúkọ pops mi gangan Haliyah. Halidu Yahaya. Ni aṣọ tí Haliyah. Mi kì í sábà sọ kíní lórí program cause àwọn máa ń bìrì pé wọ́n lórúkọ ìyàwó ẹ̀ kan náà lórúkọ girlfriend ẹ̀ kan náà lórúkọ kíní kan. But Halidu Yahaya short to Haliyah. So Zagah is my blood brother name. Okay. But he's late already. Z-World. Shout out to rest in peace, Z-World. Omoge kò yá farabalẹ̀. Anywhere you see me, kò yá tentable. Agege where we dey, if you feeling this thing, make you step on the Ọlọ́run ṣe pencil ni wa do vi doke kòtò tó vi dé Moricas awalala Agege. So Z-World ló ń jẹ́ Zagah. Nítorí mi fẹ́ kórúkọ yẹn parẹ́. Okay. Ẹ kí n attach ẹ mọ́ Haliyah Zagah. Le fi rep tentable soldier. Yes sir. Iwájú tó dojú kọ ní bàjẹ́, èyí tó filẹ̀ náà ní bàjẹ́. Àmín. Continue to rest in peace, champion. Now, ẹ jẹ́ ká wá wọnú àgbàmì ètò. Mo mọ̀ yín pé olórin ni yín. Ǹgbà wo ni journey yín wá láti, because you are still a musician. Yeah. But ẹ máa wá ń fàájà lórí internet. Àwọn nǹkan wo ló sún yín wọ inú blogging, making videos, creating controversial videos on the internet. Àwọn kan ló sún yín débẹ̀. Ṣé ẹ plan ẹ ni àbí ẹ kàn ṣe lọ́nà? Torí ní time kan máa ń rí àwọn videos yín tẹ́ máa ń tackle portable ẹ kàn máa ń tẹ̀ sí lára. Then kó tó wá dé pé gbogbo ẹ wá metamorphose. Àwọn kan ló ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀. Mr. Jeff, ó fẹ́ pé mí ni interview yóò. Ẹ wo, wọ́n ní ojúbọ̀rọ̀ ṣe gbọ́ ọmọ lọ́wọ́ èpòrọ̀. Mo ti wà depressed already. Then inú ń bí mi already. Like inú mi máa ń ru. Cause mo ti lose legend, mo ti lose the ẹni tí mo pé yes, òun ló go delay like tí mo dẹ̀ mọ̀ pé ikú tí Z-World kú, ordinary ikú, then ó tún kú fáwọn artists. So tí má kọ̀ rí
any other artist àbí upcoming artist tó ń ṣe bákọ̀bákọ̀ máa ń wù mí àbí tí máa rí anybody kò bá jẹ́ star tó kàn ṣe bákọ̀bákọ̀ máa kàn pé ìwọ sì ń o sì ráǹfààní o sì ń délé bẹ́bà o sì ń jẹun o sì ń ṣakọ o sì ń wọṣọ àwọn kan wà tó ti fẹ̀mí wọn sílẹ̀ fún kíní tẹ́yìn ṣe tẹ́yìn fi ń pawó iná so kíní ló máa ń mú mi tó máa ń fa aggressive tí mo máa ń jáde at times fi sọ̀rọ̀ because Z-Word is a popular artist everybody mọ̀ kò dẹ̀ sí celebrity as at let me say 2010 11 12 13 14 15 gbogbo àwọn tó rẹ̀ ní gbogbo mú time yẹn kò sẹ́ni tó máa ń wọ̀ pass through Z-Word. Pato Ranking ó pass through Z-Word. Terry G ó pass through Z-Word. Smoke Doctor ó pass through Z-Word. Clever J ó pass through Z-Word. Tani Okobo famous Scalimenta. Shout out to Scalimenta. Then Side One àwọn artist tó ń rẹ̀ gbà yẹn. God. Danny Young. Ibo làwọn people gan wà. Gbogbo wọn kò sẹ́ni tí ó pass through Z-Word. Clever J mo rántí ìgbà kan tí wọ́n Clever J fẹ́ drop album Z-Word náà drop album. Clever J dẹ̀ ti mọ̀ pé tí Z-Word bá drop album won't lọ anywhere. Like Clever J wá bá Z-Word lé mo wà ń bẹ̀ kò ṣe pé wọ́n sọ fún mi. Ẹ máa ń bá wọn roll nígbà yẹn náà. Mo ń gbé pẹ̀lú Z-Word yẹn. Then gan Small Doctor òun ni personal ọlọ́kadà ìgbọ́n mi gbà yẹn. Personal ọlọ́kadà Z-Word gbà yẹn then. Gbogbo yẹn ó sì wà pẹ̀lú àwọn Dre Sam. Okay, lágége. So kí ni mo fẹ́ fàyọ pé àwọn artists yìí ẹni tẹ pass through ẹ̀ ikú ní Z-Word kú ikú Z-Word àwọn tó Don Soldier ó kọ́ ya dànù Side One ó ya dànù kọ̀sán wo pé wọ́n tó níyà wọ́n mi Z-Word ní ìyálọ́jà Agége tó níyà tí yẹ ní tó nífọ̀n tó lé kàn náà wá tẹ́ sórí bẹ́ẹ̀dì tààrẹ ń ṣí mọ́ bẹ́ẹ̀dì lọ́sítútù báyìí so àwọn kan yẹn ìgbà tí mo jáde fún Justice for Mohbad náà mo sọ àwọn ọ̀rọ̀ yẹn nu Justice for Mohbad tí nǹkan bá ń ṣe ẹ́ ọmọ ìyá mi má kìpẹ́ o ké síta sọ̀rọ̀ síta tẹ bá rò pé bọ̀bọ̀ yóò ti máa ń dẹ̀wọ̀n nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi ni mo ti lose èèyàn so ẹ lè expect pé kò wá dákẹ́ kí tara mi bá mi dákẹ́ kẹ́kọ̀ọ́ mú mi kẹ́kọ̀ọ́ pa mí silently kẹ́ mọ́rọ̀ mi kẹ́ ṣe lọ́nà grand Portable nǹkan tí mo fi respect Portable nìyẹn kẹ́yìn lè kan náà pariwo kẹ́ ṣe báyìí lásán sí ake lágbájá ṣe báyìí sí mi o so that is life tí ó yẹ kí sí artist máa live ní ìsinmi yẹn cause kò ń ṣèwọ́de kan ni wọ́n pray kó débi tó wà yẹn àwọn ẹlòmíì náà wọ́n fẹ́ dubi tó wà yẹn tán ti débẹ̀ ẹlòmíì máa bínú aṣọ ẹlòmíì máa bínú star ẹlòmíì máa bínú pé ó mọ̀ ọ́ ṣe ju òun lọ oríṣiríṣi ọ̀nà náà máa gbà bínú ẹ̀ so ìwọ gan fún rẹ sáré fún ara ẹ tó bá dẹ̀ ti rí pé àwọn kan ti ń lérí tètè ké síta ẹni tó bá ti ké síta akáwọ ọmọ ẹ̀ bá ṣọ. tọ́lọ́ bá di fọ̀táyàn hàn. yes ìlú tó lọ́ba tó níjòyè ta ní gọ́vnà ta ní pírẹ́sidẹ́ǹtì tó ti tètè pé ẹjọ́ yín ìjọba o lágbẹ́já lóhun ó bẹ̀ mí lórí lọ́la o wọ́n dìde máa ó ti sàsọ́ nǹkan tó kó bá Mohbad nìyẹn kó sọ̀rọ̀ ìgbà táwọn ẹ̀ṣẹ̀ lọ wá ń gbọ́ gbogbo ní Mohbad náà wá rí pé most thing ó ti fi message sínú orin. inú àwọn orin àwọn kan tó máa ṣẹlẹ̀. so pé jẹ́ nìyẹn tí mo kàn fi máa ń para tó bá ti come to anything artist. now mo fẹ́ kẹ́ ṣe kankan fún wa nsìn torí personally èmi náà mọ Z-Word kọ́lọ́n fọ́nù kẹ́ Z-Word lẹ́ẹ̀kan sí. kí ni experience gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́nsìn pé ẹjọ́ wà pẹ̀lú Z-Word ẹjọ́ máa ń wà ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ẹjọ́ máa ń rò àwọn experience wo lẹ lè share pẹ̀lú wa láti fi energize memory Z-Word Tentable Soldier àwọn nǹkan wo lẹ lè rántí one or two àwọn shows tẹjọ lọ lifestyle bẹ ṣe run àwọn géèmù yẹn nígbà yẹn pẹ̀lú Z-Word àwọn nǹkan wo lẹ lè share one or two. àtijọ́ lọ so many show àjọ máa ń lọ sí WAP a máa ń lọ sí Péré City Z-Word gan ló jẹ́ kí Péré City be popular Nkechi tó ń ṣe film this Nkechi of 18 tó ń ṣe film Nkechi Blessing yes Blessing Nkechi then Z-Word àti Terry G máa ń lọ sọ́dọ̀ mọ́ mi ẹ̀ bẹ́ẹ̀ ní Fagba àwọn ọlọ́kọ̀ Shena Nkechi Shena you are welcome to Péré o everybody Péré City Shena Nkechi Shena Nkechi Shena Nkechi oya sí let's go rebo one time la jẹ́ ká lọ kebo as they go lórí ta fọ́gọ̀ ẹ̀jọ̀ má lọ kan ra mọ́bò wọ́n jẹ́ ká wọ́n lọ fàáfà ó ti mú ogun then Z-Word òun ló ṣí Club Royal ọ̀rọ̀ tó máa ṣí Club Royal ní Ìkẹjà ọ̀rọ̀ tó máa ṣí Club Royal yẹn everybody ti lọ
Z-Word ẹ̀ sick gbà yẹn but tó sì gbé wá sick yẹn but Club Royale gangan nìkan ẹ ti jáde tó gba mic tó fẹ́ sọ̀rọ̀ tọmọ ya mi dẹ̀ pẹ̀ jẹ́. Wo lórí stage yẹn. Lórí stage yẹn ní Club Royale. Yeah. May so continue to rest in peace. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Then Z-Word ó jẹ́ nìkan tó yẹ pé ó wà open minded yẹn ló pa. Ó kó àwọn èèyàn mọ́ra. Gbogbo àwọn tó kó mọ́ra yẹn ẹni tí mo lè sọ pé ó ṣe rep Z-Word nínú album Small Doctor gbà yẹn tó release ó dárúkọ Z-Word. Ó dárúkọ Z-Word. Yes ó ṣe big shout RIP Z-Word pé àwọn àwọn tó fún un ní inspiration tó fún un ní confidence láti jáde. ó lè ṣe kí ni máa sọ pé nítorí ó ń gbọ́n kadà ó lè ṣe. Then Pato Ranking mo rántí ìgbà kan náà tí wọ́n lọ show kan táwọn kan meet ẹ̀rọ kan ó ní tó ń respect ní mainland yẹn Timaya and Z-Word. Yeah cause gbogbo ló máa gbà sílé kí Z-Word má lówó tẹ́bí ní anybody máa fi jẹun á lọ kó bẹ́ẹ̀dì bakery mọ́mí ẹ̀ lágége lókè kòtò á kó bẹ́ẹ̀dì tẹ́ríjì tó bá bẹ́ẹ̀dì lọ́gí kan tẹ́ríjì máa ń jẹ ẹ̀wà 200 nígbà yẹn. ìgbà yẹn wọ́n máa ń separate bẹ́ẹ̀dì tẹ́rì ní lọ́gí ni tó ń gan bá wọn tàbí wàá máa understand lọ́gí tẹ́rì lónìí so Z-Word yẹn kò tó even kó jẹ́ pé nǹkan tó ń máa jẹ ó prefer kẹ́ jẹ́ kẹ́ wà ókè dàn fóun jẹun ó bí pé ó máa rí Ọlọ́run máa ṣe then Z-Word tẹ́ bá fẹ́ pèsè show ẹ lè dá Z-Word nìkan pèsè show. Mo mọ̀ tẹ́ sọ yìí Eland. ẹ lè dá pèsè show agbowo Scali agbowo Clever a tún máa polówó kò bó famous fún yín ẹ máa àgbà aláyé iye tá a ní ní èèyàn méjì ti tó àìrọ oya ẹ má wọrí èlò lẹfẹ fèmí iye tẹ fẹ́ fèmí bàbá yín gbòkó bó wà nù ẹ máa fi rí pé bọbọ yẹn náà ó ṣe kíní kan ó ṣe kíní kan bó dé yẹ kí life ṣe máa rí nìyẹn but still pẹ̀lú gbogbo ẹni tó show love sí ikú náà padà fi san Terry G bá Z-Word jà lórí point yẹn pé all these people aláyé life is not like this nǹkan tó díjà Terry àti Z-Word nìyẹn nǹkan tó bá parí ẹ̀ ní ọ̀dọ̀ yẹn kitchen gbà yẹn Terry sọ pé tí Terry bá jókòó gbà yẹn tó máa ń ṣe bí ẹni tó ní madness ó lè súnmọ́ anyhow tó bá súnmọ́ ṣe tó ń gbó bí ajá wa ó gbé ìrèlè lè yíwọ̀ ya obìnrin ò lè jókòó tì àṣẹ gbogbo àyẹn ó ti rí ìrírí ayé ló ṣe ń ṣọṣe ló ń. Z-Word bí a máa náà fi nǹkan nù lára ní bí a máa fọ́ poison yìí wà nǹkan tó pamọ́ lójú aráyé kedere ní lójú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. So kọ́lọ́ba mi fọ̀run kẹ́ àwọn Aziz Ọlámilékan Alidu Yaya. Kọ́lọ́n bu òróró ìtura sí ọkàn àwọn fámílì ẹ̀. Torí ìgbà tí ikú ẹ̀yẹn ṣẹlẹ̀ gbà yẹn everywhere. Ẹ ń sọ̀rọ̀ yẹn lọ lẹ́ẹ̀kan débi ọ̀dọ̀ Zagah. Mọ́mí Z-Word alájà mi alájà Adéníkẹ́ ẹ kò ní fojú sunkún ọmọ mọ́. Àmín. Àwọn bá wa tá kù ẹ máa jẹ oúnjẹ ọmọ. Àmín. Big shout out to my mommy ìyá mẹ́rin náà iná máa jẹ oúnjẹ ọmọ. Àmín. Bàbá sọ pé ikú Z-Word ojú ti owó ojú ti agbára cause alájà Adéníkẹ́ náwó wọn nára oògùn tí Z-Word máa ń lò every blessed day tí n bá ní mistake bí i 27,000 naira then. Nígbà yẹn. Yes every blessed day. Káwọn ti wá sọ àwọn movement ní ìtàn move pé ẹran pa gbogbo ẹ̀ but. Pé kó máa jáde láyé sẹ́ẹ̀. Kó ṣáà máa jáde láyé but nǹkan tí màá tún sọ fẹ́yìn tẹ́jẹ́ ti tèmi ó bá jẹ́ artist bí a ó ṣáà wà into entertainment ọmọ ìyá mi ẹni tó bá lógo òun lógún máa ń wá kiri o má fọwọ́ rẹ̀ pamọ́ o tí wọ́n bá pa ẹni tó pa ẹ máa gbáyé o ìwọ ló ní símọ́ o ọmọ ìyá mi be wise ọmọ ìyá mi má jẹ́ kó pa ẹ o oògùn àṣeyọrí nìyẹn o má jẹ́ kó pa ẹ o má jẹ́ kó pa ẹ o oògùn àṣeyọrí nìyẹn o tó bá dẹ̀ tí wọ́n ti ń dá àwọn ẹ̀kẹ́ jáde kí gbogbo ayé bẹ́ẹ̀ gbọ́ then sáré fọ́nra rẹ̀ má fi gbogbo owó jẹ́ àmàlà má fi gbogbo owó jẹ́ pa kì í ṣe pé mi náà ti sáré o bọ̀ mo sì láwọn bàbá tó ń ṣàánú mi díẹ̀díẹ̀ wọ́n sì ń fún mi mọ́jọ òkú kò jù báyìí lọ. bí wọ́n ṣe ń gbàdúrà ní kí wọ́n máa ṣe bí wọ́n ṣe ń ṣe yá àlá ò kí wọ́n máa ṣe yá àyàsẹ́. yá àyàsẹ́ o ọlọ́run ò kájò ọmọ ìyá mi ọlọ́run ò kájò ògo tọ́lẹ̀ máa ń rí nínú ìdílé ọkàn méjì ni ọmọ tó bá yẹ bẹ́ẹ̀ kanlẹ̀ nínú ìdílé yìí tẹ́tí wá wòran tẹ paná fámìlì yìí paná nù. Now rest in peace once again. Z-Word. Abdulaziz Ọlámilékan Alidu Yaya your soul rest in perfect peace. But ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn artists kan wà tí mo make mention nù tàbí mi lẹ́ẹ̀kan where are those artists. àwọn side one. níbo ni side one wà níbo ni Don Soja wà níbo ni Terry G wà níbo ni Clever J wà
níbo ni Lace wà, níbo Lokobo Famous wà, níbo ni Danny Young wà, àwọn artist níbo náà wà, yẹn check on them. Níbo ni what is it called? Flexi B. Mọ̀bẹ́lẹ̀ ṣebí wọ́n ló ń sọ wípé na kọ́ni love you ṣe múra inú àbókí. Then clever mo ṣe máa ń gbọ́ from Scalimenta aláyé ti wà ní London. Yes, Scalimenta, shout out to Scalimenta. Wọ́n ti fi bisikíìtì wọ́n ti fi bisikíìtì mú mi bẹ́ẹ̀. Àwọn wà ń bẹ alhamdulillah. But àwọn artist yòókù ń bọ̀ náà wà. Ẹ̀yẹ́ ká máa wò pé èèyàn kan celebrity ni àrímọ́ lọ́dún kan ọdún méjì. Àrègbàgbé ẹ̀rí ní ìṣòro pé recently láti Sọlọ́ kẹtọ́ ké jáde ṣáà máa ti yẹn go through nǹkan kan àwọn abínibó ti blow rí báyẹn ó ti lówó ti everything ti wà okay. Ilé ayé ò rí báyẹn o ọwọ́ tó ń dún ẹ má fi pamọ́ ò ké jáde o. Now ẹ jẹ́ ká proceed. Okay. Nínú lórí internet ẹ jẹ́ kí n lọ lórí internet mo mọ̀ pé ẹ láwọn singles yín kan àwọn orin yín kan tó wà lórí Spotify tó wà lórí Audiomack. Yeah. But while you are promoting your stuffs, a máa rí pé ẹ máa represent Alhaji Taye Currency to the core. Any small thing báyìí ẹ máa jáde tán ẹ máa ṣe fídíò láti máa defend wọn òjijì. Ṣé ẹ mọ̀ wọ́n fẹ́ béèrè question lọ́wọ́ mi? Because taba ní conversation nípa yín kò sí bá ṣe ní sọ dé ibẹ̀ yẹn and taba dé béèrè lọ́wọ́ ẹ lọ́rọ̀ people wọ́n máa ní Haliyah Zagah pé ó máa ń rep Taye Currency. Ká má parọ́ ká má ṣèké. Most people wọ́n máa ní ibi tán ti mọ̀ mí jù ọ̀dọ̀ ẹni tẹ́ dárúkọ ẹ̀ náà ti mọ̀ mí jù. Okay. But àwọn kan mi máa ń wà tẹ́ pé èèyàn máa ń pè pé Ọlọ́run má jẹ́ kí n gba one way kí n tó bọ́ sójú ọ̀nà. Kí lẹ mean? Then má jẹ́ kí olóyà sí wrong person. This man of 18 èmi ò pé ẹni tí mo pé o lè ṣàánú life mi o lè help career mi. Okay. Then nílé ìlànà Hausa kí n put ẹ̀ báyìí tó bá pé abájọjọ́ rẹ̀ abájọ ń bọ́ wọn lásán tí nǹkan kan bá ti ṣe yín ó ti ṣe mí. Of course. Màmá sáré bí nǹkan yẹn máa ṣe bó ṣe máa heal ni mi lè sọ́n ti Yorùbá o. So àníyàn tèmi mind tèmi was like bá nǹkan kan ti ń ṣe ẹni yìí mo dẹ̀ ti ń rí depression lójú ẹni yìí mo dẹ̀ ti rí pé ibi tí nǹkan ti ń come out ni mo dẹ̀ rí pé kò sẹ́ni bọ́ọ̀dì tó fẹ́ jáde èmi dẹ̀ ni mo máa ń jáde akọ̀tọ̀ mo bí pé tí kú bá dé ó dé ni o wallahi tallahi summa billahi la ilaha wa ìwọ tí wà bá kú lẹ́ni o lè promote ẹ̀ sọ́la o kò sí yẹ so tí ó dẹ̀ rí gbogbo ilé ayé yìí nǹkan tó bá ṣe wà gbà Ọlọ́run rà níyàn mi orí loyalty mi ló fi sún mi débi tí mo délé ni cause mo rí pé máa yí ògo ni èmi náà ògo ti rú ògo tí mò ń wá tí mo ti rí tí mi tẹ́nìkan ti wá rí ògo yẹn tó ti dókè tó wá ti ní challenges mo dẹ̀ wò pé okay this man tí wọn kọ́ bá fẹ́ tiẹ̀ tó bá jábọ́ àtàwátà láàrin à ń tẹ̀lé ta ní kó ẹ̀ fún wa gbogbo àjọ ń ṣeré bọ̀ wá lẹ́nu tí ó bá dẹ̀ possible tí ó dìde mọ́ bí àwọn ta ti fọkàn sí bẹ́ẹ̀ láti dìde. It will affect everybody. àmọ́ jẹ̀bẹ̀rẹ̀ di wa lásán ni so nǹkan tó yẹ kí mi jáde ló yẹ kí n ṣe nǹkan tí mo ṣe yẹn kò ń ṣe wọ́n bẹ̀ mí iṣẹ́ o wọn ò bẹ̀ mí iṣẹ́ o. o tún ṣe pé Alhaji Taye Currency ló dìde sọ pé ó yá ẹ máa jáde. no wọn ní ká máa jáde from start but ìgbà tó dáàrin kan àwọn náà ń fún wa láwọn ìwọ náà ṣe báyìí sọ báyìí mi ò ní mi ìfìyẹn já wọn bọ́ mi ìfìyẹn but èmi ò tọrọ máa sọ tí wọn bá gbé kúrò àwọn àmà búra lórí ẹ bóyá sọ báyìí ṣe báyìí mi ò mọ àwọn tí mò ń bú mi mọ wọn délédélé mo dẹ̀ ń sọ one or two things about them báwo mo ṣe mọ̀. lórí ọ̀rọ̀ kan lọ́mọ Ìbàdàn gbogbo Ìbàdàn now ibi tá a sọ̀rọ̀ yẹn dé ni pé gbàtẹ́wá di camp gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń sọ lórí internet torí ọ̀rọ̀ yẹn di gbọ́n mi sí omi ò tó gan lórí internet àwọn èèyàn sọ̀rọ̀ àwọn Pasuma fans club gbogbo everybody jáde tán wọ́n bẹ̀rẹ̀ sí ní bá yín po làkàdí nígbà yẹn. tí màá fi kú like tí màá fi jáde láyé regret ní ayé tí mo regret tó dẹ̀ máa ń bà mí ló jẹ́ ní alẹ́ ìjọ wo tí mo sì lọ show Alhaji Pasuma ọ̀gá Aládétọ́lá mo fi Ọlọ́run bá búra mo fi Mẹ́kà Mọ̀dínà ẹ wo irin mo gẹ́jẹ́ mo dẹ̀ ṣojú ọmọ lójú inú mi dẹ̀ ń bàjẹ́ pé irú àdánwò mo kóra mi sí kí ló mú mi bú ẹni yìí kí ló sún mi sí kíní. like ẹ regret pé ẹ jáde fún wọn nígbà yẹn. like Alhaji Pasuma mi ní kò ní bọ́ fún mi lówó ọ̀kan wọ́n bá gbé kúrò fún mi máa fi búra kò ní bọ́ gbé ọ̀kan fún mi
but that man is an angel. Kò ń ṣe ní àrífín, kò ń ṣe ní tí wọ́n lè tẹ epo sálà ẹ̀. Okay, ẹ jẹ́ ká ti bíbá ẹ wò. Okay, wọ́n ní Pasuma ló gbé yín jáde, Pasuma ló help yín. Yeah. Everybody dem Pasuma ló help yín. Yeah. Pasuma help small doctor, everybody Pasuma ló help small doctor. Tàbá ní ká máa ka àwọn tí Alhaji Wasiu Alabi Pasuma help. Ká short láti bẹ̀rẹ̀ Alhaji Pasuma ti help many artists. A lot. Ẹ̀yin tẹ́ ní ọ̀kan lọ́mọ àbí kílẹ̀ pé ṣé sọ ni mo ló ń jẹ́ ọ̀kan lọ́mọ. Ọ̀kan lọ́mọ Ìbàdàn Alhaji Taye Kò sí ọ̀kan lọ́mọ ọ̀kan Ìbàdàn. Kò sí ọ̀kan lọ́mọ ọ̀kan Ìbàdàn. That is the fact, cause àwọn tí ó jọ tó ń kọ fújì pọ̀ Ìbàdàn. Cellular was there, Ọ̀pẹ Federal was there, T-Champion was there, àwọn many artists pọ̀. Ní Ìbàdàn. Then wọ́n máa ń pòwe kan ní Ìbàdàn pé àwa la ní Ìbàdàn tó fi dógbò mọ̀ṣọ́. Ìbàdàn tẹ́ mi wọ́n bí a sọ ní mo ló ń jẹ́ ọ̀kan lọ́mọ bí àwọn náà dídí ń pera wọn bẹ́ẹ̀. I don't know, but tó bá bá àwọn náà dídí ń pera wọn bẹ́ẹ̀ àwọn kan náà ní Ìbàdàn. I can say it frantically. Alhaji Pasuma ló ní Ìbàdàn. No. 80, let me say it like this. Let me say out of 100%, Alhaji Pasuma ló ní 80% of fans ní Ìbàdàn. Tó dẹ̀ pé love táwọn èèyàn ní sí Alhaji Pasuma no share fẹ́yìn. Gbogbo truth ni ò yá wa tẹ́lẹ̀. Nǹkan táwa kàn ń gbọ́ láti side yín ló jẹ́ ká máa react ká máa jáde pòpòpòpòpòpò. Not on títí àwọn kan clear sí wa. Tá à ń rí àwọn evidence kọ̀ọ̀kan pé èèyàn ń fojú olóore gúngi. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá yá tẹ́ bá ṣe láṣegbé ó máa wà nù tàn Ìbàdàn pé wọ́n ìṣọ́mọ Ìbàdàn lóore. Ibi tí analogy yẹn ibi tẹ́ gbé lọ yẹn ó ti ń padà yé mi. Àwọn Alhaji Rashidi mèrèǹgé wà Ìbàdàn wọn ò pera wọn lọ́kàn lọ́mọ Ìbàdàn. Àwọn yẹn lọ ti kọ́kọ́ ṣe Alhaji Òṣùpá ọmọ Ìbàdàn wọn ò pera wọn lọ́kàn Ìbàdàn. Àwọn ọmọ Ìbàdàn tó ṣoríire tó wà ní fújì pọ̀, àwọn tó sì ń bọ̀ lẹ́yìn pọ̀. Tó bá ti wá sọ pé wọ ọ̀kan lọ́mọ definitely kọ́ pa ọgbà àwọn ikú fún ẹni yẹn wọ́n di kan ló exist. It's not done. Orúkọ tó bá àwọn èèyàn lèèyàn máa ń jẹ́ lẹ́yìn. So torí mo fi sọ pé ṣé surname wọn ni àbúrúkọ wọn. Bóyá wọ́n fi ń rẹ̀ pé after him nobody else no. Okay, now oríṣiríṣi intention ló máa ń wà tíyàn bá fẹ́ fúnra yàn ní oyè tàbí tí wọ́n bá fẹ́ fúnyàn ní oyè oríṣiríṣi intention ni. Òkè rú mi nísìn òpèrà mi wọ́n fún mi ní anibire ni. Wọ́n fún yín lanibire ni. Kọ̀sán wọn pé mo máa ń rìn káàkiri. Ẹ máa ń move, you are always on the road. On the road. Àjọ ṣiṣẹ́ láyé Abẹ́òkúta náà rí tẹ́ bá rántí iṣẹ́ fíìmù. So mo máa ń move gbogbo ibi tọ́nà mi ó gbà là tó gbọ́ àti tàn mo máa ń move. Wọ́n fún mi ní anibire ni. Èmi ní orúkọ pọ̀sí mi ni mo short sí Haliyah. Orúkọ ẹ̀gbọ́n mi tó kú ní oúnjẹ Zagah. But Haliyah Zagah yẹn gangan lèmi ń rep. Wọ́n fún mi lánibire. Èmi gangan máa fúnra mi ní ògo ọmọ Pàṣọ. Ọmọ bàbá jẹ́jẹ́. Ògo tó ń tọ́ lóògùn ẹgbẹ̀lẹ̀. Ṣé àbọ̀rọ̀ tí mo sọ ló mú kọ́ wa? No. Mi ikọ̀ wé mi normal ni. Ṣé ká máa lọ bro? Ó yá, ògo ọmọ Ìbàdàn from there. So, èmi mo fúnra mi ní ògo Ìbàdàn. Ṣé understand? Wọ́n fún mi lánibire. Haliyah Zagah lèmi ń jẹ́. Wọ́n á fúnra mi ní ògo ọmọ Pàṣọ. Kò sígbà tí mò ń tẹ̀lé yín. Ẹ fi mí hàn. Ẹ proud lórí nǹkan tí mo ní mo gbé dání. But àtijọ́ tí Alhaji Pasuma ti ní mo dáríjì ẹ o. Haliyah Zagah ẹja dáríjì. Ó ti lọ bẹ́ẹ̀. Àtijọ́ yẹn mo ti ń ríra mi gẹ́gẹ́ bí èèyàn. Bí ògo tuntun. Bí ògo tuntun. Kí ni nǹkan tó prompt decision yín ní ọjọ́ tí ṣebí ọjọ́ kan náà lèèyàn máa jí lèèyàn máa wò pé because a lot of people máa sọ pé Boku Jaka. Ọ̀rẹ́ mi nìyẹn. Shout out to Boku Jaka. Now àwọn kan sọ pé Boku Jaka ló influence decision yín. Àbẹ́yìn gangan lẹ finú fẹ́ dọ̀ pé nílẹ̀ tó mọ́lẹ̀ níyì o mo ti kúrò camp yìí mo fẹ́ lọ sí camp ọ̀gá ńlá mo fẹ́ lọ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma lọ bẹ̀rẹ̀. My intention kò ń ṣe pé láti lọ sọ́dọ̀ ọ̀gá ńlá or láti join ọ̀gá ńlá or láti join PFC. Okay. Mo rí i pé mo ti bú wọn jù èébú tí mo dẹ̀ bú wọn èmi gan mọ̀ pé tó bá jẹ́ pé èmi ni mi lè dáríjì ẹni yẹn. Láyé. In tó mú mi máa sọ pé kò ń ṣe ordinary person Alhaji Pasuma o. Àná bí ọmọ lè tẹ́ ń pé wọn àná bí Ọlọ́run tó bá lóun ọ́n dáríjì mi tó dẹ̀ dénú wọn pé ó dénú wọn tán ọ́n dẹ̀ dáríjì mi
tó dẹ̀ máa ń rí mi tó máa ń ṣàdúrà fún mi that man is not an ordinary person cause kò sí ẹ̀dá alààyè tó lè gba gbogbo èbú tí mo bú wọn tó máa dẹ̀ fi jáde láyé màmá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ yẹn. So ẹ tún béèrè question kan pé wọ́n lè béèrè question yẹn pé kí ló prompt decision yẹn gangan nǹkan tó prompt ṣé Boku Jaka influence decision yín. Boku Jaka kọ́ a lọ show kan pẹ̀lú àwọn tí mò ń tẹ́lẹ̀ ní side border lọ́dọ̀ àwọn Alhaji Agolo show yẹn láti lọ tí ọlọ́nkọ̀ lo sábàbí show yẹn ni Alhaji Agolo yẹn wá sọ̀rọ̀ kan pé mo ti kí wọn lórí stage èmi wọn padà kí wọn kí pé a ti perform lórí stage kó ti yọ nǹkan kan Haliyah mo mọ̀ ẹ́ jù rẹ̀ lọ mi ì lè fún ẹ kọ́ bọ̀ mi ìwọ ló wọnú ọ̀gá wa tó wọnú Paso jáde tó ṣe fídíò fún wọn ọ̀gá mi dẹ̀ dúró báyìí tí wọ́n ní mo tẹ̀lé dúró báyìí wọ́n á tún wá ń sọ fún mi pé yes sir ṣe gbọ́ Agolo nǹkan tó ń sọ yẹn mádàlú Haliyah fipò sínú mọ́tò tiwa ká máa lọ Agolo yẹn wọ́n sọ pé wọ́n sọ ń jọ yẹn pé ṣé wọ́n pé nǹkan tí kí lágbájá ń jẹ gan ló yà sí ọ̀gá tiwa ní gbogbo ètò ń jẹ yìí mo dẹ̀ pé ó yẹ kẹ́ni tí ẹ gbà mí lẹ̀ ìyẹn jẹ́ àkọ́kọ́ nígbà tó wọ́n tó máa ṣẹlẹ̀ kejì nígbà tó náà lọ bẹ Alhaji Pasuma ọ̀gá ńlá ní Mẹ́kà yẹn ibẹ̀ mo ti wá gbé àwọn ti lọ bẹ̀bẹ̀ ṣe kíní gangan before kan tẹ̀ tó return àwa ti ṣe fídíò àti ọ̀gá wa ti bẹ̀bẹ̀ kíní kan ara àwọn fídíòs yẹn jáde ọkọ̀ pè ní ta ló ní ẹ ṣe fídíò ta ló ní ẹ ṣe kíní kan tí mo ní ẹ ṣe kíní kan ẹ ti rí ti I was like ilé máa tù wá fọ́ o ṣé mo ní mo bẹ ṣe kíní kan ni àtọkẹ́ra wáyà bẹ́ẹ̀ ni mo ní nílé Ọlọ́run ẹ wọ pléènì lọ lé Ọlọ́run ẹ tún wá ń wáìnì Ọlọ́run nílé Ọlọ́run tẹ́ ẹ lọ ẹ ń wáìnì Ọlọ́run ẹ ń kẹ́ Ọlọ́run síbẹ̀ tẹ́ ẹ ní ẹ kọjú sí gábàsì gbogbo kíní kan kọ́ lọ́n tí mo dẹ̀ rí fídíò pé ẹ ti kọjú sí gábàsì ẹ ti tọrọ ẹ ti kọjú sí Ọlọ́run ẹ wá lẹ ẹ bẹ́ẹ̀ mo ti kọ́ fọ́ pé ó fẹ́ dà pé mo ti wọ one chance yìí o kò dẹ̀ sí ní ìdílé mùsùlùmí gidi àbí ìdílé haúsá tán mọ̀ pé Ọlọ́run wà tán kí wákàtí márùn tó ń pé tó bá fi lè ṣe wallahi tallahi summa billahi làásìlà wà gbogbo nǹkan yẹn kò filẹ̀ kéèyàn filẹ̀ kò yẹ kéèyàn padà síbẹ̀ kò yẹ kéèyàn padà síbẹ̀ mọ́ ká má yìí ti wá sọ pé ẹ lọ lé Ọlọ́run ìyẹn mo ti wá fọ pé no èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi ì sí bí báyìí mi ṣàbùsí mi dẹ̀ kí n parọ́ ẹ̀ ńlá tán èmi ò ẹni tí mo ṣẹ̀ mo ti rí pé ẹ ti fún mi sample bẹ́ẹ̀ pé ẹ lè gáìdì mi ẹ dẹ̀ máa yọra yín kọ́ fi epo sínú táǹkì tí ń kẹ́yìn bá ti ń lọ so tó bá bẹ́ẹ̀ kọ́ ṣẹlẹ̀ sí mi once man and loss mi àtàwọn ẹbí mi lájọ nìyẹn so I want to be a free man ẹni tí mo ṣẹ̀ yìí ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ ó wá nígbà kan tí mo sickness yẹn pọ̀ gan nǹkan kan mo ṣe ó ṣáà fún mi pé wọ́n gbà yẹn wọ́n fún mi lówó wọ́n fún mi 200,000 àwọn fáǹsì wọn náà kàn náà fún mi lówó àwọn náà dá change kan fún mi o gbogbo tán dá àti tán fún wọn kò tó 400,000 tí mo sọ ní interview o àpọ́nlé ni o àpọ́nlé ni mo fi pọ́n wọn lé o so bí mo ṣe sick yẹn o mo sick mo send message sí wọn mo gba drip mo send ẹ sí wọn ṣe kí ni wọn ka message mi wọn reply as in mo pe àyìn tí mo ní mo tẹ̀lé nǹkan tí mo tún send fún àlàyé nǹkan bá ń ṣe mí ẹjọ́ tó lọ́rùn ẹ má jẹ́ n kú mi mọ bó ṣe ń ṣe mí tí ẹ dẹ̀ gbọ́ voice note yẹn ẹ dẹ̀ react mo á ṣàwánú ilé Ọlọ́run kò fi Boku Jaka kẹ́mi ni. èmi dẹ̀ ni mi ìtura mọ̀ pé loyalty gets price. Loyalty get price. Price loyalty ni mo jẹ lọ́dọ̀ Boku Jaka. Kí lẹ mean by that? Cause there was a time tí mo lọlé aláyé tán ní Boku Jaka ti gbowó lọ́wọ́ àwọn PFC ó ti gba 1 million kankan tí bọ̀bọ̀ kan wà tó jẹ́ Rolexi tó náà takò mí jọ yẹn bó ti gbowó ó ti ṣe kinní kankan ó ti gbowó Rolexi takò mí pé ó ti gbowó ó ṣe kinní kan mo deny mo ní kò gbowó tòdí aláyé sọ pé àṣẹ ó sọ mo bá parọ́ pé kò gbowó ni sáwọn tó wà tó gbowó parọ́ ni tí mi dẹ̀ mọ̀ páwọn tó máa fún Boku Jaka ní information wà nù lé yẹn. Kí mo wá torí pé torí aláyé tá à ń bá ṣiṣẹ́ dúró
Rolex náà ti ta kò mí kí wọ́n á fọ́ but èmi nǹkan tí bá sọ lójú ẹ̀ máa sọ lẹ́yìn ẹ̀ tó bá máa pa mí wà pa mí èmi ti gbàgbé pé mo ti jiyàn gan àti lọ lẹ́gbẹ̀ẹ́ mo kọ̀ pé gbogbo dára pé mi lálẹ́ ni alpha báwo ni ṣé o lọ lé ara ilé ni mo ní o lọ kí ló ṣẹlẹ̀ mo ní kí o tó ṣẹlẹ̀ báwo mo ní kó sí nǹkan mo ní ọ̀nà ojú tọ́ọ̀sì ká tó ní show ó ní ẹ̀ṣá àti gbọ́pẹ́ náà gbowó mo ní ta ló ní ẹgbowó ṣo gbádùn bí mo lè mi ti ní gbowó mo ní òótọ́ wà ní ọmọ àná gba 1 million gbogbo jákà ṣo gba 1 million ó ní òun náà wá tó pẹ́ṣẹ́ sí pé ṣé o gbàgbọ́ pé mo gba 1 million mo ní mi ìgbàgbọ́ o èmi dẹ̀ sọ ń bẹ̀ mo ní mi ìgbàgbọ́ ó ní sọ́ dálẹ̀ mo náà dálẹ̀ mo ní but ìwọ ni kò wá jẹ́ kí mi mọ̀ tó bá pò gbà àbó gbà ó wá ní ṣé wọ́n rò pò gbà mo ní mi rò pò gbà o ó ní ṣàlàyé rò pọ̀ òun gbà mo ní àpọ̀ ìsọ̀rọ̀ dẹ̀ntì Rolex sọ pò gbà mo ní wọ́n rò pò gbà o ó ní tó bá ti rò pé òun gbà náà nìyẹn. ok bọ́rọ̀ yẹn ṣe lọ nìyẹn. ṣe understand òun ló wá fà tèmi fún wa sọ pé ńgbà tán believe Rolex gbà yẹn ń gbé bòkú gba 1 million definitely gbogbo tàbí tí bọ́bọ̀ yẹn ṣe wọn believe ẹ̀ náà ni. cause ìgbà tí ó ń ṣe nǹkan tí ò da ẹ caution ẹ so ẹ wá lè wò pé ní ìsinmi ó ń ṣe nǹkan tí ò da ìsinmi lórí òpè mọ ìsinmi ọmọ nǹkan tó ń ṣe ṣe understand so ó wọnú ara wọn ni nǹkan tí mo mean by loyalty get price cause nǹkan tẹ́mi ṣe fúngbà yẹn lòun fi wá stand by me òótọ́ èmi ti ń bẹ Alhaji Pasuma pé mo ti Aládé Ọ̀yọ́ àwọn kan wà tí mi lè dárúkọ ń bá dàn bí èèyàn bí 3 tí mo ti ń bẹ̀ bí kọ́ máa bá mi bẹ Alhaji Pasuma but gbogbo voice note mi mo mọ̀ pé Boku Jaka máa bá wọn sọ̀rọ̀ cause inú ìjà Alhaji Pasuma àti àwọn tó wà ń bàdàn tó parí Boku Jaka ní impact níbẹ̀ Boku Jaka ó ní big impact níbẹ̀ òun gan ló mo fẹ́ fi sọ pé cause of that settlement ìgbà yẹn tó lọ Mẹ́kà yẹn Boku Jaka ló mú gbogbo nǹkan yẹn wá but òun ní prove ẹ̀ torí mi ò ní prove mi lè sọ 100% mo sure but mo mọ̀ pé ó ní impact níbẹ̀ èmi kàn máa ń throw message sí Boku Jaka pé jọ bá mi tiẹ̀ sọ fún láyé bá mi sọ fún bí kan jọ kan ṣe gbà máa send voice note máa ṣe ìtí máa sunkún máa send ẹ̀. kẹ́ tó lọ rí wọn ní show tí tó lọ rí wọn rárá mo ti ń bẹ̀ wọ́n tó reply nínú voice note táwọn èèyàn cast yìí ẹ máa gbọ́ tán ní Boku Jaka àbí Bùkún mo lọ show mo ráwọn message ẹ má bínú pé kinní kan mi àlàyé yẹn ló yà Alhaji Pasuma ẹ wò ẹ ní jábọ́ like wọ́n tún ní ìbùkún ẹni tó ti dókè tó ní fọ́tò lè kan náà tó ti ra lẹ́sẹ̀ Amẹ́ríkà tó lówó tó kò nídìí ọkọ látọ̀dọ̀ ẹ ó tún wá ní ìbùkún má bínú mo lọ show ni lórí àwọn agolo yẹn mo rí mẹ́sẹ̀jì ẹ bá mi sọ fún Haliyah Zagah pé mo ti dáríjì ó kó ṣéjù ni mo mọ̀ pé ló yà síbi tó wà ni ṣùgbọ́n ó ti ṣàtàṣejù bọ̀ tèmi náà mọ̀ pé mo ti tàṣejù bọ̀. lọ sọ nínú voice note tó go viral yẹn. yes mo mọ̀ èmi personally mo tàṣejù àṣejù bọ̀ tẹ́wé gba ẹ̀gọ́ Ọlọ́run yọ mí àwọn èèyàn attack mi Ọlọ́run yọ mí. ibẹ̀ yẹn gangan ni mò ń lọ àwọn experience wo gbogbo ìgbà tẹ́ máa ń jáde fún Alhaji Pasuma yẹn kí ni the most difficult experience challenges tẹ́ face jù tó jẹ́ pé Ọlọ́run ló yọ yín tẹ́ lè gbàgbé mọ́ láyé. tí mi lè gbàgbé mọ́ láyé tó yẹ pé mi tí ì ṣe di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ń gbé àwọn fáǹsì wọn ní around Ìbàdàn mi mọ̀ wọ́n mi rí wọn wọ́n wá mi wá sílé ilẹ̀kùnlé mi wà bẹ́ẹ̀ mi tí ì ṣe dì sí mi tí ẹ̀ ní lọ́kàn bí mo máa sọ ní live nítorí kò ń ṣe Alhaji Pasuma wọn mọ anything pa wọn rí wọn àwọn ẹni tó wá mi wá. tí ẹ bá ti wà that influential àwọn fans kan máa wà tó máa ń gbé ọ̀rọ̀ wọn sórí gan. ṣe fẹ́ gbọ́ nínú 100% fans Alhaji Pasuma mo fi Ọlọ́run bá tó dá mi ṣẹlẹ́rìí mo lè sọ pé 80% ready láti gba ikú Alhaji Pasuma kù. àwọn kan wà pé mo kàn máa ṣeré lọ́dọ̀ wọn ni o màdé màrí pé wọ́n ti gbé picture Alhaji Pasuma síbi tí wọ́n ti máa ń pray tí wọ́n ti máa ń kírun wọn náà picture Alhaji ọjọ́júmọ́ máa ń ṣàdúrà fún. irú Alhaji Ọ̀yọ́ yẹn jẹ́ kan bẹ̀ onífá ni wọ́n o babaláwo tó mọ fá tó gbọ́ tó dẹ̀ tó ní picture Alhaji Pasuma. ibi tó nífẹ̀ẹ́ wọn dé. so ibẹ̀ mo ti mọ̀ báwọn kan wà tó yẹ pé wọ́n lè commit torí Alhaji Pasuma. ẹ wá wo àtìgbà tán Alhaji Pasuma ti yẹ pé yẹn bọ̀ ẹ̀gbọ́n mi Z-Word Alhaji Pasuma bá wọn jà lórí pé ábọ̀mù ẹ̀ jájọ kọrin bẹ̀ kó lè tètè lọ. I swear with Alhaji Z-Word mo post picture yẹn pé ọmọ ta tó sọnù síta ló padà wálé o Alhaji Pasuma gbé Z-Word sẹsẹ báyìí ya picture bọ́mọ mi tó gbé sẹsẹ báyìí ya picture. ẹ wá wá àtìgbà tó ti ń help àwọn èèyàn bọ̀ till date káwá àṣẹ pé wọ́n help
ìwọ tán wá help èèyàn mélòó ló lè jáde tó lè stand pé ìwọ náà help àwọn. ẹ máa torí pé wọ́n help ẹlòmíì Ìbàdàn tán expect pé àwọn ti sìn wọ́n débi tẹ́rù ò ti ní báyìí ìwọ náà ṣàánú àwọn ẹlòmíì torí ẹ̀ mo fi orin mi kan wà tí mo kọ tí mo sọ pé wọ́n ti help ẹlòmíì kò ṣe pé èmi nìkan wọ́n ti help ẹ o ti débẹ̀ ìwọ náà help ẹlòmíì o wá ní ok o wá help ẹni yẹn ṣe wá expect pé kí kárí ẹni yẹn kó rùn kí ó parí kárí ẹ̀ sí pé kó ló máa tọrọ jẹ kó máa tọrọ mu kó máa ṣe then àlàyé kọ̀ pé àná máa ọmọ iná ó ń gbìyànjú bíbá iná wọ́n ṣáà tí o ti jẹun bẹ́ẹ̀ jẹ́ àmú sókè ṣé yẹn wá fọgun ni kó fógun kó fàjà ìyẹn ṣe wá gbòbínú dání ibẹ̀ yẹn mo ti ń rí pé ó yà pé àlàyé ó mìíràn ọ̀kan lọmọ yẹn lóòótọ́ kó má ṣe lómi tó máa gbé àfiwọ́ nìkan irọ́ àwa tá a máa gbé rí pọ̀ o ibẹ̀ mo ti wá mọ̀ pé ogun yẹn àjọ jà ni torí èmi náà fẹ́ gbé rí Ìbàdàn yẹn mo dẹ̀ wà so àwọn ọ̀rọ̀ deep wà tó lọ sínú àwọn conversation yẹn gan. tó lọ sínú conversation yẹn. now gbàtẹ́ tí wàá di ògo ọmọ Paso kí ni àwọn experience ten go through àwọn nǹkan wo àwọn changes wo ló wà tẹ́ lè share one or two pẹ̀lú wa. changes pọ̀ tí mo ti rí o. bíi. changes pọ̀ tí mo ti rí like first mo ní rest of mind secondly mo máa ń rìn káàkiri ibi tó mú mi mo ti free third like ibi tí mi expect pé picture mi orúkọ mi lè dé o ti débẹ̀ mi lè dání láti fi síbẹ̀ Haliyah Zagah anibiri as in orúkọ yẹn ti popular tí mo ti wò pé léṣù pé mo bẹ Alhaji Pasuma ṣé bàbá yẹn wọ́n plug nǹkan mọ́ mi lára ni. bẹ́ẹ̀ ṣe dọ̀bálẹ̀ tí fídíò yẹn go viral yẹn. then àwọn kan máa ń sọ pé tẹ́lẹ̀ mo máa ń broadcast account number wọn parọ́ tí mo bá broke mo máa ń broadcast account number but látìgbà tí mo ti meet Alhaji Pasuma ẹni tó bá lè jáde pé mo broadcast account number sóhun kó jáde. kò yẹ pé mi ìrówó but ebi ò pa mí àṣírí mi ń bò. àṣírí yìí ń bò ìyàtọ̀ wà. ó yá ìgbà yẹn mo lo one small car báyìí tó yẹ pé epo máa ń tán ni epo máa ń tán tí wọ́n máa kọ́ọ̀lù wọ́n ṣe máa lórí pọ́kú ká gba 10,000 ká fi epo sí mọ́tò a máa kọ́ọ̀lù ibi tí mọ́tò bá takú síbẹ̀ ibẹ̀ ló máa sùn bó lẹ́nu ìgbà tí mo meet Alhaji Pasuma ọ̀gá ńlá ẹ̀ mo ta mọ́tò yẹn mo fi rà mí mo ra Acura Jeep bó dẹ̀ bá Acura Jeep yẹn ilé parọ́ ìmọ̀ bí a mo ti wá jẹ́ àjò alo travel lọ sọ́yọ̀ ìgbà tí mo ń bọ́ látọ̀yọ̀ já òṣèkíní mo ti mọ̀ bí a mo ti wá jẹ́ àjò òṣàfilẹ̀ títì mo fẹ́ attend the show tó yá dáàdi mi nílé kò lè nì so ló jẹ́ kí n meet up pẹ̀lú show yẹn bí tí n bá padà dé Ìbàdàn màá lọ máa fèsì ọ̀rọ̀ mọ́tò yẹn then ẹ wò ṣé ìrítẹ́rí mi wo joint tí à ń jẹ rárá ṣéèdì ojú mi ọ̀dà ni o aago yìí tuntun ni o kàtíà ni o mi ì tí ìjà láìlọ́ọ̀nù ẹ̀. ẹ jẹ́ kán rí. òun rèé ẹ tó bá mọ èyí tó cost kàtíà ni o. ó lọ fàáfàá. ẹ ṣáà ti rí ẹ ṣáà ti rí ọlọ. so ìyàtọ̀ ti wà. ògbó ọmọ Paso tí kò wọ pàǹdà ó ń ṣáná ni. ó ń ṣáná ni. tẹ bá gbọ́ ó ń blé ọdún yìí ó ń blé Paso ó ń blé ògo tó ń tan náà ògo Paso Zagah àkọ́ẹ́dàgà ògo tó ń tan náà ògo Paso àwọn kan láyé tún sọ fún pé inside life ayé wà inside life èèyàn wà inú èèyàn nìka wà after voice note kí ló kù go station àwa wà ọmọlé lọ̀gá wà after meeting day inside circle day nínú ayé wà ọmọ orientation ló matter Haliyah Zagah níbi ògo Paso kó ń bẹ̀. ó lọ fàáfàá. now a tún máa rí fídíò yín kan pẹ̀lú Alhaji Saheed Òṣùpá King Dr. Saheed Òṣùpá tẹjọ wà tán kì í kí ni ìbáṣepọ̀ wo ìhàwó lẹ kọ sí àwọn olùfimọ̀ mẹ́ṣẹ̀ jẹ́ ògo tuntun. mo jẹ́ ògo tuntun ògo Paso. ọmọ ní bàbá púpọ̀ ní mi but my real father tó tan náà ògo mi Alhaji Pasuma ọ̀gá ńlá Ọdẹ́tọ́lá PFC to the core ọ̀gá ńlá to the core but bàbá mi ọmọ bẹ́ẹ̀ nìkan jẹ́ ọba ń kí gbogbo ní bàbá mi. bẹ́ẹ̀ni. àwọn àti Alhaji King Dr. Saheed Òṣùpá close pa ni wọ́n close friend ni wọ́n tọ́lọ́hùn ní padà tún sọ nǹkan sí wọn láàrin pé wọ́n ó jà títí láíláí so bàbá mi ní Alhaji Dr. King Saheed Òṣùpá dr mo meet wọn gan
wọ́n tún ṣe dáadáa fún mi tán fún mi ní kíní bẹ́ẹ̀ náà tún ní KS1 Alhaji Malaika Alhaji Sule Alao Malaika bàbá mi ní Alhaji Malaika kò síjọ́ tó bá rí mi Haliyah Zagah àwọn akíní dáadáa wọ́n ṣe dáadáa àwọn gan on show interest mi bàbá táwọn tiẹ̀ tó máa ń fún mi wọ́n ní pé àmọ́ nǹkan tó ń ṣe o mọ nǹkan tó ń ṣe o rọra o tí mo dẹ̀ mọ̀ pé bàbá gidi ló máa ń ṣe báyẹn so gbogbo ẹ̀yin fáǹsì Alhaji Malaika respect bàbá tó Alhaji Malaika tó ń ṣe dáadáa tó ń tún fún wa lówó mọ́tò tó tún wá ń fún wa láàdváìsì kó má bàa ṣìnà kó má bàa ṣubú máa wo torí ògo kéékèèké kó jẹ́ kó fíìkì ẹ mọ nǹkan tó ń ṣe then Alhaji mi rí pé wọn lálàjì but mi kì í mọ mi rí pọ́nrúkọ wọn lílé tani ẹ Rẹ̀mí Àlùkò Igwe Rẹ̀mí Àlùkò ẹ̀tẹ́ bá ti ní Igwe Rẹ̀mí Àlùkò but ọ̀nà ti lọ sí Jerusalem mi wọ́n mú mọ́ máa ń pè tẹ́ bá ti fi Igwe Rẹ̀mí Àlùkò yẹn ó ti lọ bẹ́ẹ̀ yẹn shout out to Igwe Rẹ̀mí Àlùkò àwọn náà máa ń fún mi ní advice then big shout out to my dad let me say my daddy mi máa pè wọ́n daddy mi máa pè wọ́n ẹ lọ para yín Alhaji Tọ́pẹ́ Nautica wọ́n máa ń wọnú DM every time Haliyah rọra mọ nǹkan tó ń ṣe o Alhaji ti forí jẹ o wọ́n ní kó mọ nǹkan tó ń ṣe o ṣe kíní kan má ṣì wà wò mọ́ o big shout out to you big shout out to Tọ́pẹ́ Nautica respect Alhaji Tọ́pẹ́ Nautica so gbogbo àwọn bàbá mi náà jẹ́ then Alhaji Merengue Ìbàdàn náà bàbá gidi ni Haliyah wọ́n sọ̀rọ̀ kan wọ́n yẹ kó gbọ́n nǹkan látẹnu ẹ̀ o wọ́n jẹ́ kó gbọ́n nǹkan látẹnu ẹ̀ wọ́n sọ̀rọ̀ kan ibi tó ń lọ ní o kọjú sí wọ́n máa advice but tó o bá ké jáde wàá gbá kú oníkúkú tí o bá jẹ́ pé mo smart ọjọ́ tó wọ́n á gbé mi lé wọ́n á gbé mi bí olè ní ọ̀nà petition mi tí o bá bẹ́ẹ̀ tó petition mi illiterate ni but àwọn èmi bí àwọn ọlọ́pàá tó wọ́n á gbé mi ṣe àwọn iṣẹ́ gẹ́gẹ́ bí ẹjọ́ tó rò fún wọn dem the way we can take action but Nigerian police tẹ bá gbọ́ tó bá jẹ́ pé petition fún yàn ẹ máa invite èèyàn ni ìjọ tẹ wá gbé mi ládùúgbò ẹ ti jẹ́ kán wò máa wò bí abí ó lè ní mí àbẹ́yàn burúkú ní mí ládùúgbò kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀kọ́ wa ọkọ̀ ọ̀nà petition mi bọ̀bọ̀ kan wà ìgbà tí mo fi ń bú Alhaji Pasuma yẹn petition mi wọ́n invite me for good 3 weeks mi lọ. ráyè lọ. mo fẹ́ lọ gan-an ẹni tí mo tẹ̀lé ní kí n má lọ káàbìrì gbàgbára wà torí wọ́n tún máa ń pè mí Haliyah mi àfẹ́ embarrass ẹni yọjú sí station èyí tí mo wá ní mo sìn tí mo fight fún láti 2018 di 2025 ẹ̀yin yẹn lẹ wá fẹ́ wá bà tèmi lẹ wá gbé mi bí olè ńlé. Kí ló ṣẹlẹ̀? Àbúrò mi tún wá kú a fẹ́ ṣe prayer 3 days opportunity pé a fẹ́ ṣe prayer lẹ tún fi wá gbé mi. Èèyàn mo sọ èèyàn odidi èèyàn tájọ máa ń lọ everywhere tẹ máa rí pẹ̀lú mi ọmọ ẹnìkan ló believe nínú mi ẹ wá gbé mi bí amúrọ̀bà nílé lórí petition yes kọ́ gbé mọ́tò wà tó wá gbé mi lórí petition tẹ máa invite mi lẹ́tà sọ pé ẹ wá bá mi nínú ilé mi àbí nǹkan ṣẹlẹ̀ ẹ wá sọ ọkọ sílẹ̀ nínú ilé mi ṣe máa ní èmi mo ní nǹkan tẹ́ sọ sílẹ̀ ní abẹ́ máa fi dáràn sí mi lọ́rùn. báwo lẹ ṣe wá yanjú ẹ. wọ́n ní kí n ṣe undertaking ni mo ṣe undertaking mo dẹ̀ ṣe fídíò fún wọn nǹkan kankan ọ̀gá wọn náà pè á ní kan ó fa ìṣèkínní kan cause mo dúpẹ́ lọ́wọ́ Bùkú Jaka mo dúpẹ́ lọ́wọ́ Afazinu mo dúpẹ́ lọ́wọ́ ọmọ success àwọn tó jẹ́ bíi bloggers tó ń súnmọ́ mi tó tètè rí mẹ́sẹ̀gì pé mo Haliyah station ọkọ̀ tán wọ́n dẹ̀ pọ̀ pé fóònù mi ó ti switch off ọ̀sáré jáde sí online ni lágbájá ti gbé Haliyah Zagah lágbájá tí ò bá ṣe bẹ́ẹ̀ ọjọ́ tó gbé mi yẹn bí i Thursday or Friday anybody ní mo where about mi tó máa fi di Monday. mo fi di Monday. tó bá lẹ́yìn pé nǹkan kan mìíràn ló fẹ́ ṣẹlẹ̀ sí mi ẹ̀wọ̀n ẹgbẹ́ mi yẹn Alifulani ilé yá what for lórí kíni ẹ̀dẹ̀ tọ́jú àwọn ọmọ yín síbi táwọn ọmọ yín wà ṣé nígbà tí mò ń jáde tí mò ń bú ẹni tí mò ń bú ṣé ẹ caution mi ni ẹ caution mi náà ó ń dùn mọ́ yín nú náà ẹ tún fún wa láwọn kíì nígbà tí mo wá sọ pé yìí ń jà káàntì mi ṣé mi mọ̀ pé ṣé ok nǹkan tí mo mọ̀ tájọ́ ń ṣe táwọn ọlọ́pàá wa ní ṣe mo lé evidence ẹ̀yin tá a ti jọ wà for 8 years ó máa ti láwọn dájọ́ máa ṣe pọ̀ kọ́ ní tọkọ tìyàwó jọ wà fún 8 years wọ́n wá jọ jà kí wọ́n ní ìyàwó wọ́n padà mú ìyàwó wa náà mọ iṣẹ́ tọkọ òun ṣe so possible àjọmọ̀ nǹkan tó wà lọ́wọ́ ara wa ni but ìkáwà nu wọn tó fẹ́ ṣe torí wọn expect ibi tọ́lọ̀ mú mi dé wọ́n ti expect pé mo yẹ lọ bẹ̀bẹ̀ yẹn wọ́n á yẹ mi wọ́n á disgrace mi àti rí ẹyin tó gbé mi ṣépè àti ní ìtọ́ ní mo yẹ lọ bẹ̀ Alhaji Pasuma wọ́n máa pa mí wọ́n sọ mí sódò ẹja ni
iṣẹ́ àwọn ọmọ Èkó nìyẹn tí mo rò pé Pasuma lè dáríjì mi tó bá ṣáà ti lọ ọ̀dọ̀ Pasuma dọ́dọ̀ mi mọ́ mi lè dọ́dọ̀ wọn mọ́ ebi ò dé pa mí bọ́ gàrí mò ń mu o gàrí mò ń mu mọ́tò mi sì ti takú mo wọ mọ́tò wá sẹ́kọ̀ọ́ ni kò dé kó gbọ́ ọmọ Pasuma wọ mọ́tò nígbà tá à ń tẹ̀lé wọn àgbà pásítọ̀tì 5 years àkọ́kọ́ west báyà wọ́n tún ní ká lọ gbà ẹlẹ́ẹ̀kejì a tún ti gbà báyìí kú tọnú bẹ̀yẹn mi ìdí pásítọ̀tì fi lọ mo á tẹ̀lé èèyàn mo á dẹni tí ò tọrọ owó mọ́ mo dẹni tó ń wọṣọ tó ń wọ designer mo á free Alhaji Pasuma ọ̀gá ńlá ẹ̀ ní jábọ́ gbogbo àwọn yín náà máa yanjú torí bàbá yìí ló ń tọ́jú ọmọ lọ́mọ kó tó tọ́jú títí ẹ̀. Then let me say this. Okay. Something about Alhaji Pasuma. Ọmọ Mushin ni èmi. So awala ni Pasu. Àmọ́ bó ṣe ń lọ. Alhaji Pasuma láti bẹ̀rẹ̀ ayé wọn lọ́n ti máa ń protect interest àwọn èèyàn. Lọ́n máa ti ń try láti promote àwọn èèyàn. Then kò wá sí bó ṣe lè jẹ́ reason ló máa pé ògo tó ń tanná ògo ni Alhaji Pasuma. Kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ yìí dante then tẹ́ bá wá wo Fuji music dáadáa torí mi mọ Fuji music dé point kan and I'm an advocate of Fuji music mo ń sọ ni officially Alhaji Pasuma wà lára àwọn tí contribution wọn sí Fuji music ìtàn ò lè parẹ́ táyé máa fi parẹ́. Yes. Then Alhaji Pasuma wọ́n ṣí àwọn gate kan fún àwọn new generation of Fuji musicians tó fi wọnú Fuji music industry. Not only Fuji music. As a matter of fact. Pop Fujuju ẹ lọ wo Santana ní Ìbàdàn. Ó ti pọ̀ jù. Ó yá tẹ́lẹ̀ wọ́n ní tiri lẹ́dà kò mọ́ níkan kò ṣe kíní kan kò ṣe kíní kan. Ṣàmà nígbà tí Alhaji Pasuma tan náà ògo tiri lẹ́dà. Ṣọ́tún plug orin sínú tiri lẹ́dà. Tiri lẹ́dà ni. That guy ó ti take over Ìbàdàn. Let me say 70%. Ẹ lọ wo àwọn set of people tó ń jókòó sí show bọ̀bọ̀ yẹn. Ẹ lọ wo bọ̀bọ̀ yẹn ṣe ń kọrin. Ó ti fi gbogbo nǹkan jọ Alhaji Pasuma tán. Mo kàn ń wo báyìí. Ẹ lọ ṣe orin tá a ṣe jẹ́mi àti ẹjọ́ kọ lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹjọ́ sórin. Àtijọ́ sórin. Mo ń wo pé ṣé Alhaji Pasuma mú picture ní àbítiri lẹ́dà. Wow. God bless Alhaji Pasuma. God bless Alhaji tiri lẹ́dà. Àmín. Ìjọ tó gbé mi lọ sí station. Tí mo dé station. Tíyàwó mi sáré kiri tó ń gbé káàkiri. Ẹni tí mo ti bú tí mo bú pa tí mo ní lóṣì mo náwó èmi fún ẹ o tó bá tẹsẹ̀ mi kan olórí òun ló padà send lawyer sí station kan wá stand for me Alhaji tiri lẹ́dà. Shout out to Alhaji tiri lẹ́dà. Ẹni tí mo mú lọ́ta so ọmọ ìyá mi wọ́n ní tó bá fẹ́ gbẹ́ kòtò ọ̀tá má gbẹ̀jì o torí ẹni tó máa bọ́ síbẹ̀ ò tí mọ̀ Alhaji tiri lẹ́dà mo ti tọrọ dájú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí wọ́n ní mo ti ń pè yín lọ́gàá mi wọ́n ní mo ń pè yín bàbá mi wọ́n ní mo jù yín lọ but ẹ ti fi gbogbo nǹkan jù mí lọ ẹ ti ṣáájú mi lọ Mecca ẹ ṣáájú mi lọ America ẹ ṣáájú mi lọ London ẹ ṣáájú mi lọ Canada so gbogbo yín gan lásán ó tó respect èyí tèmi ní ìyìn tí ìfi lọ bẹ́ẹ̀ yẹn ń kà so ẹ jẹ́ mọ́ pé wọ́n ní bọ́ọ̀dà ẹ ṣe so bí ṣáà tó Alhaji tiri lẹ́dà every time ní aláyẹ̀dẹ̀ máa ń dúró tì mí ọjọ́ kan bọ̀ náà ìyìn àti gbogbo jákà ń bọ̀ látọ̀yọ̀ àtẹ̀lé ọ̀gá wa Mr. B bí ṣáà tó Mr. B Mr. B bread bàbá yẹn dúró tì mí tán bàbá yẹn náà fún gbogbo jákà lówó náà rẹ epo sínú mọ́tò gbogbo jákà pé kó lọ wò mí jọ́ tí mo síìkì tí gbogbo jákà fi mọ̀ pé mo ti fẹ́ kú sílé ló fi post fídíò yẹn Mr. B àti gbogbo jákà náà láì ní mi mo depression wà nínú ẹ̀jẹ̀ mi àwọn ẹtí mo pè lọ́gàá mi wọn response mi mọ́ wọ́n ní mo ti ṣe shout out ìbá kòkò kàn wọ́n gbogbo jákà wá pè mí pé pàdé mi àfáǹbólò wà wá jẹ́ fún ẹ ní wá bá mi tàmú ní aláyé ó rẹ̀ mi jáde wèrè mo ti mọ̀ pé ó lè po ní mọ́tò yá máa fẹ́ lówó epo mo ní kò ń ṣọ̀rọ̀ epo mo síìkì tí má dẹ̀ ti ń sọ̀rọ̀ mo máa wúkọ́ ó wá di pé mo ṣáà ń type ó wá pè mí fídíò ó wá di pé wèrè èsù kí ló ń jẹ́ mo náà ó rẹ̀ mi gan ní ilé máa ń ṣe bí ẹni tó fẹ́ kú Mr. B wá ní bí lè ṣe ń sọ̀rọ̀ ó rẹ̀ ló wò aláyé kò sówó lọ bóyá gba 20,000 fèrè pé bóyá gbà kó 30,000 ìdání kò fún nígbà tí gbogbo jákà dé báyìí òun gan gbọ̀n ni ló ní má sọ̀rọ̀ ṣé yíyún lóko ni gbogbo jákà yẹn ló wá jáde làwọn aṣẹ́ gbọ̀ náà yẹn àwọn fẹ́ tọrọ owó àwọn fẹ́ ṣe kinní kan àwọn fẹ́ ṣe kinní kan then big shout out to bàbá mi kan Baálé Ọdẹ́yálé bàbá yẹn ọ̀rẹ́ àwọn tí mo tẹ̀lé Ìbàdàn ni wọ́n but bàbá yẹn is a very loyal man wọ́n dúró tì mí gan wọ́n ti voice note kì í tọ́kọ́ náà líkì voice note Alhaji Pasuma jáde báyìí mo ní Baálé ẹ ti bà ayé mi jẹ́ torí bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ọ̀rẹ́ yẹn ti bà tèmi jẹ́ mo dẹ̀ mú yẹ́rẹ́ bàbá torí bàbá mi ti kú ló jẹ́ send voice note sí pé kẹ́ ẹ lè gbọ́ o pé wọ́n ti dáríjì mí o báyẹn dẹ̀ ń sunkún lórí fún Baálé àti bá mọ̀
my first time tó máa kọ́ ṣépè lójú mi ni bí tí bá mọ̀ pé kórí báyìí àwọn yà jọ tiẹ̀ oyún kí ló ṣe báyìí mo ní mi tiẹ̀ mo ó yà ń bolo wà báyìí mo ní mi lè lọlé ayé mi ti bàjẹ́ o máa yẹn ló kọ́ send owó pé kí n lọ sùn sóòtẹ́. pé kẹ́ kọ́kọ́ lọ fara pamọ́ síbi kan náà. till date máa yẹn ṣe máa ń pè mí wọ́n ṣe máa ń bá mi sọ̀rọ̀ èmi náà lè máa ń bá wọn sọ̀rọ̀ mo ti fi wọ́n sípò bàbá but èmi ti jẹ́ kọ́ mọ̀ pé èmi ti kú òun bẹ́ẹ̀ yẹn o ibi tí mo dẹ̀ wà mọ́tò tí mo wọ̀ no going back ni. ok ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwọn kan wá bust ilé tẹ̀ ń gbé wọn jálẹ̀kùn báwo lẹ ṣe wá sọ́ọ̀tì gbogbo saga yẹn. kò ń ṣe pé mo fẹ́ fi kíní bá orúkọ anybody jẹ́ but òótọ́ àwọn tó nífẹ̀ẹ́ Alhaji Pasuma wọn àtọ̀ torí mo ń bú ẹyin ti pọ̀ jù kò sí èmi náà ò lè gbà á. ó pọ̀ lóòótọ́. wọ́n wá mi wálé tó dẹ̀ pa àwọn tí mo tẹ̀lé nígbà tí mo sá kúrò nílé o mo sá kúrò Ìbàdàn tó ń pè mí tí mo ní bíbá mo wà àwọn gan padà rìn sí tán láwọn náwó tán àwọn ti gẹ́ẹ̀tì pọ̀ wá mi wálé lóòótọ́ tán dẹ̀ náwó owó tẹ̀lé ná fún mi wọ́n ná fáwọn ẹni tó wá mi wá o wọ́n gẹ́ẹ̀tì àwọn tó wá mi wá o. bí kan gbójú ṣe kíní kankan fún wọn lówó ilẹ̀kùn mi tán já tán fi wá mi wálé mi tí ṣe rí sí dẹ̀ láti gbà yẹn èèyàn kan wá mi wálé mọ́ èèyàn kan lẹ́yìn pé ẹ ti free. kẹ́kọ̀ọ́ àwọn èèyàn kan máa ń bú mi àwọn èèyàn kan máa ń bú mi nígbà yẹn ìgbà tí mi ti lọ bẹ Alhaji Pasuma bọ̀ lágbà tí mo ti lọ bẹ̀ wọ́n yẹn like ó dàgbà tó pé mo ń lo oògùn oorun ni mo fi ọkàn mi balẹ̀ àlàáfíà mi ẹ̀mọ̀ kí n kọ́ pé mo ń ṣọ́yàn pé bí a kì í tó kọjá then Alhaji Pasuma gangan ẹ̀dá kan tó dá yàtọ̀ ni wọ́n. bẹ́ẹ̀ni. wọ́n láwọn dáríjì mi wọ́n tún wá fún ní follow up gbogbo ẹ̀yin fans ẹ jẹ́ bá mi dáríjì mọ̀ pé mi lè ń gbìjà bọ̀ èmi tẹ́ ń gbìjà mo ní mo ti dáríjì ẹ̀yin náà bá mi dáríjì àwọn mi ò tí dáríjì jí mi tí mo ń sọ̀rọ̀ yìí bọ̀ mo mọ̀ pé tí wọ́n bá rí pé mo lóyà 100% gbogbo bóyá wọ́n ṣe máa dáríjì mi. ìrìn àjò yẹn ó ní agbára gan. oníkọ́lọ́ fi hàn. ògo yín tó ń fọhùn ó máa tàn jù báyìí lọ lágbára Ọlọ́run. àmì àṣẹ. kí ni àwọn plans wo lẹ ní in terms of orin àwọn orin yín àwọn plans wo lẹ ní irú ìtẹ̀sẹ̀ pẹ̀lú Alhaji Tiri Leather yẹn ṣé ẹ ní plan láti ya visuals ẹ ní àwọn kí ni game plan yín. ẹ̀dùnà ṣé question tẹ́ ń béèrè ṣé ẹ rí ìdí mi ni àbí ẹ kò mọ̀ ń béèrè. gẹ́gẹ́ bí entertainer mo mọ̀ pé èèyàn máa ń ní plan láti further career yẹn. èmi máa ń ṣe nǹkan kan káwọn èlé mọ̀ pé mi mọ̀ ń gba question tẹ́ ń béèrè lọ́wọ́ mi question tẹ́ ń béèrè tí n bá mọ̀ pọ́n máa béèrè gbogbo nǹkan tí mo gbé dání dáadáa Ọlọ́run má jẹ́ ò bọ́ sí i but tí n bá mọ̀ tó ẹgbọ́n kọ́ béèrè nǹkan tó wà lọ́kàn mi tí mo dẹ̀ fẹ́ sọ gbogbo nǹkan tí bá dáwọ́ lórí á máa yọrí sí dáadáa. àmín. orin èmi àti Alhaji Tiri Leather yẹn mo kọ́ ní máa dìgbé láti fi sọ platform tí mi tí lágbára. gbogbo streaming platforms àwọn Spotify Audiomack everywhere tó ní màá ní dollar account àwọn tí mo tẹ̀lé ń gbà yẹn burúkú ni wọ́n dá mi padà sí primary ní láì ibi tí mo ti wà ní poli so mi ní dollar account débi máa ní mo fẹ́ fi Bòkújáká ṣe bá mi jà sórí ọ̀rọ̀ ìlànà lánàá so orin tí mo ṣe ń rẹ́ lìgàlìgàlì Zagade ohun tó bá ń wọ̀n ní kàn sọ lìgàlìgàlì Pasode ohun tó bá ń wọ̀n ní kàn sọ Zaga àkọ́ẹ́dága ògo tó ń tanná ògo ń Paso mo ti ṣorin yẹn mi ti fi sọ platform torí pé mi ti ní dollar account mi ti nágbára but inú mi á dùn torí mo ti rí pé gbogbo àwọn PFC family mi ni wọ́n tó bá ní mò ń ṣàgbé gbogbo àwọn tá bá ti ń kọrin àbí tá bá ti ń lù àbí tá bá ti ń ṣe entertainment eléré orí ìtàgé gan alágbélé everybody kálukú kan package àgbé ẹ̀ ní so tó bá lè help mi kàn jọ kọ́kọ́ bá mi fi ṣe starting kọ́kọ́ ya fídíò fún mi àti Tiri Leather orin yẹn mo wí ti pé ká ya part kan lórí nínú boat mo ti rẹ́ bọ́ àwọn boat kan sọ̀rọ̀ bí boat cruise kẹ́yìn méjèèjì wà kẹ́mọ́ káwọn girls mi mìíràn kan wà lẹ́yìn wa kó jẹ́ standard video kí champagne máa pop. ẹ mọ̀ pé àṣẹ ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ni. mo wà nínú vibe yín lèmi náà ṣe bàbá mo wà nínú vibe yín èmi kan ṣe ń fún yín jẹ pé kẹ́lẹ́ mọ̀ pé mo wà nínú géèmù yẹn gangan àjọ wà bẹ́ẹ̀. ṣé power. ṣé Paso ṣé power. ṣé inú ayé ló wà ṣá ṣé Paso ṣé power. tíwálé ọ̀gá mi sà ẹ wá ní ká ṣe fídíò yẹn mo fẹ́ ṣe ní standard one ṣe understand mo máa wíjì pé kí gbogbo àwọn PFC kan help mi àwọn náà mo ní bàbá àwọn mo ní níyà bàbá mi ti kú over 15 years ẹ̀gbọ́n mi tí mo tún wò pé òun náà kọrin tó ti fẹ́ tó gbẹ ti shine díẹ̀ tí mo pé òun náà tún ti lọ so ọmọ òrukàn ni mí ìyá mi náà sì ni ọjọ́ tí n bá rí tọ́rọ́ tí n bá rí kọ́bọ̀ bọ̀tẹ́ máa wo gbogbo ti dressing mi o
mo ní body ni o bọ́sikọ̀rọ̀ mo wọ́ fit mi ni o bọ́lọ̀ ń ṣe dá mi nu o so ọ̀la yín náà ni mo ń jẹ láti bàtẹ́ tí ń ṣàánú mi mo ti ń dán ṣé mo erí tẹ́lẹ̀ rí ọ̀la yín náà ni o ẹ̀yin ti Pasuma fans gbogbo ẹ̀yin PFC gbogbo ẹ̀yin tọ̀gán ọ̀la yín mo ń jẹ o ẹ̀kọ́ help mi tẹ́ bá ẹ mọ̀ pé ọ̀nà àtijọ́ àti mo tèmi náà lè fẹ́ ṣe fún mi ọ̀dà ẹ fẹ́ ṣe freedom fún mi ni tẹ́ bá ti kọ ẹ̀kọ́ help mi ẹ ya fídíò yẹn fún mi ẹ bá mi jẹ́ kí n fi orin sí all platform kí ní dollar account kí n kọ́ máa sọ níbẹ̀ kí a máa wo sí ọwọ́ mi. ok kí ni budget tẹ́ ń wò kí ni kẹ́lẹ́ mọ̀ kí mo wà pẹ̀lú professionally irú visuals irú video tẹ́ ń sọ yẹn tẹ́ ń project yẹn ó máa cost yín ní owó tó bí èlò lẹ́ ń wò ẹlòmíì lè fẹ́ help bẹ́ẹ̀ tí o ní idea yẹ tí ó máa cost pé ok video tí Zagah ń sọ èlò ló lè cost náà what if the matter bankroll gbogbo video yẹn bí èlò ló máa cost. Tony Montana àwọn Yorùbá ló máa sọ pé ọmọ tó bá ṣípá òun nìyẹn máa ń gbé mi ṣiṣẹ́ owó sẹ́nibọ̀dì lọ́wọ́ mo ẹlẹ́gbẹ́ mo fi style tọrọ owó ni mo fi style ṣàgbé. Ṣàgbé ẹ ń ṣàlàyé ni even àwọn ìlú òyìnbó gan even l'America àwọn foreign artists gan wọ́n máa ń ṣe bíi GoFundMe crowdfunding fún project wọn tó bá fẹ́ ṣe tó bá ti ju agbára wọn lọ wọ́n máa ń ṣe there is no shame in that ẹ má fọ yẹn ṣe issue then video tẹ́ ń sọ yìí bí èlò ló máa cost ẹ kàn fojú wò. bí mo fẹ́ kó jẹ́ nǹkan tó máa jẹ́ bí high taste presenter pè ní mentor wa náà èèyàn gíga ni wọ́n èèyàn ńlá ni wọ́n big brand dẹ̀ ni wọ́n ẹni tí mo lè tún picture nù rìn ògùn tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ń bá dán ni tó ti dògbò àgbáyé ó ti lọ London ó ti lọ Canada ó ti lọ everywhere ó ti lọ America so mo gbọ́dọ̀ ṣe nǹkan tó máa jẹ́ standard tó yẹ bá wọn fans ẹ̀ tó bá wà l'America máa wò pé máa rí ọmọ appreciate this nice job so máa rí bí let me say 4 or 5 million. Okay torí ọ̀rọ̀ fídíò ti le gan sin you need to get a very big director. Big director náà ló máa director tó ẹgbẹ́ táwọn kan bá gbọ́ pé ó kọ́ director ẹni tó dún director ni. wọ́n fẹ́ wo fídíò yẹn èèyàn máa lo dancer èèyàn máa àwọn téèyàn fẹ́ lò náà. Okay so tẹ́ bá rí bí 5 million naira ẹ máa lè produce fídíò yẹn tó máa make sense. Okay ẹ̀yin tí wà nílé ẹ ṣáà ti gbọ́ bí ó ṣe lọ Haliyah Zagah òun náà ni ẹ̀ ń wò yìí wọ́n fẹ́ ṣe fídíò sí orin kí ni tájú lórin yẹn náà. C'est Paso wọ́n fẹ́ ṣe fídíò sí orin C'est Paso tí wọ́n feature Alhaji Tiri Leda we can't give you less standard ní fídíò yẹn máa jẹ́ so only the support yín ẹ̀yin tí wà nílé ẹ ṣáà ti rí bí ó ṣe lọ Zagah ibi tí ọ̀rọ̀ yìí ń lọ yìí ń sin torí music business is a big business ó dẹ̀ máa ń take a lot of owó is a capital intensive business tó jẹ́ pé wọ́n máa ń kówó gidi sí i kí wọ́n tó lè rówó gidi yọ ń bẹ̀. Even mo ní àwọn ìlọ́tọ̀ orin tí mo ti ṣe láti ilẹ̀ mi mo ti máa ń struggle kí Zuwo tó kú gan mo ti ń struggle gbà tí Zuwo kú tán mo ṣe mú orin yẹn ní mo ti ṣe pẹ̀lú Scalimenta mo ti ṣe pẹ̀lú Seriki Ọmọwó mo ti ṣe pẹ̀lú Son of Ikajamoke as in mo ti try pẹ̀lú àwọn artists but mo rówó record mi rówó promotion but mo struggle náà ni pé like kí n ṣe meet up Ọlọ́run tó dẹ̀ ti jẹ́ kí Alhaji Pasuma ọ̀gá ńlá Ọdẹ́tọ́lá kan tán náà ògo mi everybody ti mọ̀ mí mo ní láti tètè come out pé kán lè help mi kán lè mọ̀ pé mi náà ní talent kò ṣe pé mo fẹ́ máa ṣèrànù kọjọ́ lọ tán bí dáàdi mi kan ṣe sọ Alhaji Òṣùpá ẹni má ṣèrànù kọjọ́ lọ tán àgbà tí ń dé kólú ẹ má ṣèrànù kọjọ́ lọ tán kólú ẹ náà ètè ẹni náà small doctor is a big brand ṣó lè ní bùkátà kan kó náà fẹ́ lọ gbé Alhaji Pasuma. That's true. So torí ẹ̀ ló jẹ́ kí n tètè voice out so video yẹn gan ti máa drop YouTube mi máa drop ẹ̀ sí. orí YouTube channel yín gangan. Yes kí ni YouTube channel yín. YouTube channel Ọláwálé Haliyah Ọláwálé normal Ọláwálé OLAWALE Haliyah HALIYAH Ọláwálé Haliyah. ẹ̀yin tí wà ẹjọ́ ẹ bá lọ sórí YouTube ẹ bá lọ bá wọn subscribe sí Ọláwálé Haliyah lórí YouTube. gbogbo àwọn TikTok àti Facebook tí mo ti fi wà tí ò dá mi ìlú mọ́ anibire tó bá ti rí Facebook anibire Haliyah Zagah or anibire Ogomo Paso tó bá jẹ́ pé Facebook lórí or TikTok tó ti jẹ́ anibire Haliyah Zagah anibire Ogomo Paso or Haliyah Zagah anibire èmi gangan new Facebook TikTok tí mo lọ ògo tuntun tí mo lò gbogbo àwọn tí mo fi wà bàjẹ́ mo ti yànjẹ fáwọn tán ní I'm a newborn baby.
ògo tuntun ọmọ Pasuma ọmọ ọ̀gá ńlá Fuji ànábì Ọlọ́run tó ń pè lánàbí ọmọlé ògo tó ń tan náà ògo. I would rather die as Pasuma fans than any other. ẹ sọ kankan lẹ́ẹ̀kan then àwọn kankan náà tún ṣẹlẹ̀ láwọn time kan mo kàn fẹ́ ká reflect a little bit ọ̀rọ̀ torí ní Ìbàdàn lára àwọn ní Fuji tó jẹ́ ọ̀kan gbòógì Ọpẹ́ Federal náà wà ní ara wọn. Yes. Then Ọpẹ́ Federal náà wà ní ara gbogbo controversy yẹn nígbà yẹn àti gbogbo kinní yẹn tó ń lọ ìhàwó lẹ kọ sí Ọpẹ́ Federal ẹ ti sọ bẹ́yìn àti how close tẹ́yìn àti Alhaji Tiri Leather ṣe wà then nínú ọ̀gá ńlá family náà. Ọpẹ́ Federal ọ̀rẹ́ mi ló jẹ́ òun gbogbo láti kọ́kọ́ jọ jà lórí pé ibi tó wà kò sọ náà ń bẹ̀ òun kan ti fẹ́ kú ń bẹ̀. èmi àti ẹ̀jẹ̀ àgọ́jọ́ pé ìgbà tí mo ti ń rí pé ó ti ń drop message ní social media bí ẹni tó fẹ́ kú èmi mo kọ́ jẹ́ first of all tí mo attack ẹ̀ kò sí nǹkan tẹ́mi àti tó ti sọ fún mi kó mo fẹ́ ṣe tí mo ti mọ̀ ni. kéré tí ń tẹ̀ láti initiate pé aláyé pàdí mi ló jẹ́ ọ̀rẹ́ mi ló jẹ́ inú ẹ̀ dẹ́ mọ̀ wo mọ kankan inú ẹ̀ ṣe mí ṣé kí ni kan tí mo bá wọn jàgbé rọ́ ẹ̀yin ìdá ẹ̀yin ṣé kí ni kan ibi tí máa. Ọpẹ́ Federal is a very nice person to me. Shout out to Ọpẹ́ Federal. Then I am T-champion náà òun náà ti di ọ̀gá ńlá ó ti wà lọ́gá ńlá ó ti di T-champion ó ṣáà lórúkọ tó pé rẹ̀ but ó ti wà lọ́gá ńlá. Then Santos náà òun náà ti kúrò níbẹ̀ ó ti wà ní ọ̀dọ̀ Madiba Alhaji Malaika. So alhamdulillah we are all doing good. Alhamdulillah. Haliyah Zagah inú wa dùn láti ní ní orí ètò Unscripted torí a lot of people gbogbo àwọn videos yín tó máa ń pop up yẹn so finally àwọn èèyàn get to gbọ́ ọ̀rọ̀ látẹnu yín gbogbo àwọn reasons gbogbo àwọn kìíní yẹn fi ń ṣẹlẹ̀. má bínú pé láti ẹ̀ ti jọ́ ẹ̀ ti àráyé wà. bẹ́ẹ̀ni ògùn pàṣọ náà ni. ṣẹ̀dú yẹn ó kàn ń lọ báwo lẹ ṣe ń cope náà show every day every weekend everywhere lẹ máa ń lọ báwo lẹ ṣe ń cope. Ọlọ́run àti Alhaji Pasuma ọ̀gá ńlá Ọdẹ́tọ́lá àwọn náà tán náà ògo yẹn ní tiẹ̀ mọ̀ pé mo tiẹ̀ rò pé mo tiẹ̀ lè jẹ́ èèyàn báyìí àwọn show ọ̀fẹ́ gata máa ń lọ gata máa ń fún 5,000 10,000 máa ń pè àti arrive but alhamdulillah tó bá máa pè mí sí show ní ìsan ọmọ ìyá mi tó bá ti tẹ́wó ní ibẹ̀ sọ̀rọ̀ wàásù máa rí ipò sí mọ́tò mo rí ipò 70 sí mọ́tò VCC mo ní. Ọ̀yọ́ ẹ̀yin àti Alhaji Tiri Leather bóyá few days ago náà ṣe ni so you go everywhere every time ẹ máa wà on the move gẹ́gẹ́ bí orúkọ yín Anibire tó ti mọ ibi tó ń lọ so máa ń lọ show torí Alhaji Pasuma ọ̀gá láti tán náà ògo yẹn so ẹ̀rẹ̀ máa rí Alhaji Pasuma ọ̀gá ńlá gan fúnra wọn gan always busy ni báwo lè ṣe wá expect báwa ta jóògùn ọmọ wọn a máa wà lójú kan wọn ti carry wa along so wọ́n tó bá máa pè mí sí show ọmọ ìyá mi tó bá ti tẹ́wó owó gidi ni wàá tẹ́ o because aláyé a máa wọ tòkè tilẹ̀ tó máa bójú mu ó dẹ̀ rí pé ó ṣáà rí pé ọmọ yẹn náà ó fresh màá dẹ̀ rí pé sínú mọ́tò máa gba AC Alhaji Pasuma ò jẹ́ kí n máa rìn inú ọ̀run mọ́ orí pé ó ti fresh orí pé tí gbogbo tàtú mi ti jáde orí pé ó dúdú tẹ́lẹ̀ ó jóná mọ́ skin mi tẹ́lẹ̀ àmọ̀ bí iná láìta tó ń tọ̀ tó ń jọ wá lójú àmọ̀ pa ló jíìn pàṣọ ń lò ó iná láìta táwọn ń tàn ìyàwó mọ̀ bí wọ́n fi ń bẹ́ná sí kinní ni àwọn àrògbé iná gidi tá fi lè rí náà ni nígbà tí bá wá sí tarojin express mọye ni akọ̀ntẹ́nà lọ ní pàrọ̀rọ̀ ògo tó ń tan náà ògo ń pàṣọ wọn débẹ̀ wọn ní sori mi rí ìṣó mọ̀yàn ìsí mi rí ìṣó dàmọ̀ ṣó ti gbọ́ mi rí òtí mọ̀yàn Haliyah Zagah ṣó mọ̀yàn all the way from Tentable Soldier ṣó mọ̀yàn Kalamuko worldwide ṣó Ziwa Zagah ṣó mọ̀yàn Paso Wonder ṣó mọ̀yàn kúrò ń bẹ̀ lọ sọ now kúrò bẹ́ẹ̀ kan náà sọ ok kí ló ń sọ ó ti yàtọ̀ sígbà kan ó ti yàtọ̀ Haliyah Zagah tẹ̀mọ́ gbà yẹn ó ti yàtọ̀ sí tìsín Paso gbà yẹn ó ti yàtọ̀ sí tìsín ọmọ Ìbàdàn gbà yẹn àwọn kan claim ẹ̀ ó ti yàtọ̀ sí tìgbà kan Ìbàdàn ti di generally àwọn artist pọ̀ Ìbàdàn tó fẹ́ dìde so ó ti yàtọ̀ sígbà kan Nàìjíríà ti tẹ́lẹ̀ náà ó ti yàtọ̀ sí tìsín àbí ṣé iye táwọn àrèpọ̀ tẹ́lẹ̀ là ń rà ní ìsìn ó ti yàtọ̀ sígbà kan àwọn tí ò ní kẹ̀kẹ́ ní tẹ́lẹ̀ wọ́n ti ń lo mọ́tò ní ìsìn ó ti yàtọ̀ sígbà kan ìwọ́n tó dẹ̀ ní mọ́tò Ọlọ́run ní dẹ́ padà pé kó lọ máa wọ mọ́tò àwọn kó lọ máa gun ọ̀kadà kò ní yàtọ̀ lọ́dọ̀ tiẹ̀ báyẹn o but ìwọ́n tó ń gun ọ̀kadà tó ń wá ó máa yàtọ̀ lọ́dọ̀ tiẹ̀ ọgọ́ máa gun Benz wàá gun range wàá ṣe kí ni wàá ṣe normal wàá ṣe dáadáa Ọlọ́run ṣe wàá ṣe dáadáa wàá fresh up. so tó máa fẹ́ reach out sí àwọn tó fẹ́ pè yín sí show
nọ́mbà wo ni àbí báwo lẹ ti máa ń ṣe WhatsApp ni. Àfún wọn ní WhatsApp nọ́mbà mi. Okay. 070 63 60 6160. Okay, ẹ pè again fún. WhatsApp mi then calling 9 070 Okay. 63 60 61 60. Okay, now a máa ń pe segment kan ní famous phone call. Okay. Celebrity wo lẹ lè pè tó máa gbé call yín ẹ máa pè wọ́n máa kí àwọn ará ilé. Celebrity tí mo lè pè Scalimenta. Tí mo lè pè lọ́wọ́ kan tó máa pick call mi pọ̀ torí ọmọ ní bàbá púpọ̀ ni mí. Ẹ pè kan. Mo lè pè Sanwó Àyàlù. Gbogbo Bẹ̀jú Lẹ́kì. Mo lè pè Kókó Zaria gbogbo Ṣòdì. Mo lè pè number 1 gbogbo Lagos dádì mi. Alhaji Mustapha Sego. Alhaji Sego. Ọlọ́nsẹ̀. Really? Ó wá mọ́tò pure water. Mo tún lè pè Scalimenta. Ó yá ẹ pè. Ẹ jẹ́ àìwò pé industry way. Industry celebrity. Ẹ jẹ́ kí n pè Scalimenta. Ó yá ẹ pè wọ́n. Ẹ̀yin tí wà nílé ẹ jẹ́ ká wá nǹkan fìdílé. Àlejò wa Haliyah Zagah Anibire London wà Paso. Ẹ jẹ́ ká try. But Scali tó máa rí call mi anytime. Wọ́n máa gbé call. Wọ́n máa monitor mi ni that's why this is what you call máa monitor mi. Hello, Haliyah. Menta Cooper dancer Africa. Mo wà pa bàbá mo trust mo ní London lẹ́wà pé kọ́lá jẹ́ kẹ́lẹ́ pick up mi ni. Mo wà lórí. Àwọn èèyàn kan disturb mi gan ní second phone mi so tí mo rí nọ́mbà yìí mo fi yẹn lẹ́kọ̀ọ́ fún yẹn dùn gan lọ́wọ́ mi jẹ́. Mo trust Menta my boss my mentor. Mo wà ní program kan ni àwọn ta ní celebrity tí mo lè pè tó máa pick up mi lọ́wọ́ kan mo wá ní mo lè pè Mr. Dadubule ṣídìí òkè méjì lọ́yàn ọ̀kan ló kó. Ẹ̀yin tí wà nílé àlejò wa ti pe celebrity tí wọ́n dẹ̀ ti pick call wọn lọ́wọ́ kan. Jeff ló ń sọ̀rọ̀ Scalimenta Jabo Labo. Jeff Yabo Yas. Yéé Zambo Rindo. Ó yá nà. Kí àwọn fans yẹn tó ń gbọ́ wa lórí ètò jẹ́ kó mọ̀. All right. Yeah, this is your boy Scalimenta, the Poopa dance of Africa. Emasuro, your ladies, Oshamo. Yeah, I still represent Emasu, Scali Shinoma. Scali, má ṣe bẹ́ẹ̀ yẹn. If I say yeah, if you don't say yeah, definitely obo yeah it is yeah. Irọ́. Bàbá fún wa jẹ Scali fún wa jẹ. Àwọn ọmọ méjì lọ yàn kan ló kó mọ̀ bá sọ̀rọ̀. Jẹ́ kó mọ̀. People they talk say no be me. Say Damoshe don't die, and I don't say Damoshe never die. Na still be me. Na me still sing the song. Yeah. Ó yá fún wa freestyle jọ. Everybody ya Damoshe. One time ya Damoshe. Stand up now, call Damoshe. Say da. Damoshe. Okay. One time ya Damoshe. Malakara mo. Aside ko lórí ta fogo ẹjọ̀wọ́ ẹ má lọ lákò rebo. Mo má lọ. Yeah. Scali má pa mí. Ọmọ ìyá mi ó ti pẹ́. Scali jọ má bínú mo fẹ́ kó bá mi sọ kankan torí a sọ̀rọ̀ lórí Z-World, a sọ̀rọ̀ lórí Tentable. Àwa ṣe bí little tribute fún Tentable. Mo dẹ̀ mọ̀ pé Tentable ìwọ àti Tentable ẹjọ́ wà ń gbà ẹni kọ́ ló ń forí di Tentable kọ́ ló ń fọ̀rùn kẹ́. Just say one thing about Z-World, Tentable Soldier, please. I know if you talk and finish. Just shorten up. Short term. Correct. 1,000,000% correct guy. Olofa. So if I start to the talk, I don't go fit talk am. Baba, thank you so much for picking the call. God bless you. God bless you. So now why I still in brother. So anytime when your brother call me for waiting say what don't do down. No how I got to nothing when you want call me for where I do answer. Wow. Thank you, Baba. Thank you. 100 boss. Scali, má gbàgbé ọ̀rọ̀ wa o ti ń bọ̀ lórí Unscripted o. A máa sọ later. No wahala. Menta. Ó yá mo tún wá fẹ́ gbé mo fẹ́ pe daddy mi Sanwó Àyàlù kẹ́ ká má pé mo ń lẹ́nu o. Ó yá ẹ lọ. Ẹ bá tún ní pé Alhaji Mustapha Sego ní sí máa pé wọn ẹ bá ní kí n pe Kókó Zaria máa pé wọn. Lóòótọ́. Ó yá ẹ jẹ́ wá pe Sanwó Àyàlù. Gbogbo Bẹ̀jú Lẹ́kì
number one. Ẹ kàn rí bí mo lọ ń sọ apátẹ́nu lẹ́kì ẹ̀ pé. Níbi ṣeré. Iṣẹ́ sanwó àyàlú ni o. A ṣe wà lórí celebrity phone call ẹ̀ ti wà nílé ẹ jẹ́ ká wá nǹkan fìdílé ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀ lọ bá ṣe ń tẹ̀ yẹn ẹ jẹ́ ká máa fà á jábẹ̀. Ó pọ̀. Ó lọ fàáfàá. Ṣé ká ṣe dúró ni àbí ká máa sá lọ? Ẹ lè sá lọ. Ẹ̀yin ti wà ó ní ká dúró àwọn tó fẹ́ pe another celebrity. Wọ́n wà lórí kọ́ wọn gbọ́ tuntun. Ló ń dún pínpín. Another call wà lórí kọ́. Bóyá ká filẹ̀ ọ máa pè padà definitely. Wọ́n máa pè o. Ok à ń dúró kò sí wàhálà. Àti wọ́n ti pè mí padà. Wọ́n ti pè yín padà ok. My daddy. Haliyah Zagah. Ìjọba ọlọ́sẹ̀ tó ọlọ́sẹ̀ wọ́n mọ̀ ó lè jẹ kó lówó wọn kì í jẹ́ àyàlú lówó ó lè jẹ sanwó lówó kọ́kọ́ sí ní sanwó àyàlú wọn jẹ́ lówó. My daddy máa lórí prógráàmù ni ẹ káàárọ̀ sà àwọn á ní kí n pe celebrity kan tí mo lè pè lọ́wọ́ kan tó máa píkọ́ mi mo ní bàbá kan jẹ́ pé kò rí flashing mi wọ́n máa pè mí padà ní mo ní gbogbo ẹ̀rọ dẹ́ mọ́ gbogbo bẹ̀jù lẹ́kí wọ́n náà wọn Mustapha Sego wọ́n náà wọn Koko Zaria àwọn ọmọ Ajagungbadé gbogbo èèyàn Kúnlé Poli bàbá Portable Zazu bàbá Qdot àbá tó ṣe gbogbo connection Haliyah feature Qdot tó ṣe gbogbo ọyá yẹsà ẹ bá wọn sọ̀rọ̀ sà. Ẹ káàárọ̀ sà. èèyàn lẹ́wẹ́dú àkúté. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Àwọn aráalé wọn ń gbọ́ ohùn yín ẹ dárúkọ yín fáwọn aráalé kẹ́kí àwọn títí yín. Orúkọ mi ni Mukaila Mọ̀rúfà Ayọ̀bámi tí gbogbo èèyàn mọ̀ sí sanwó àyàlú. Alhaji Mukaila Ayọ̀bámi. Ẹ ṣé gan sanwó àyàlú. Sanwó àyàlú. Ẹ ṣé gan ẹ bá wa kí Alhaji Sego. Ajagungbadé babibide number 1 gbólé. Ajagungbadé wà. Respect. Iṣẹ́ ribiribi tó ń ṣe kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àmín àṣẹ. Gbogbo tó ta fojú sí ọ̀nà nígbà bẹ́ẹ̀. Àmín àṣẹ. Gidi ni èèyàn alápọ̀nlé ni. Àmín àṣẹ. Ọlọ́ba lọ́rẹ̀ mí ẹ̀. Àmín àṣẹ. Ẹni tó fojú pààyàn rẹ ni. Alhaji Mustapha Sego Ajagungbadé babibide. Ẹ ṣé gan. Èèyàn àtàwẹ́rẹ́ èèyàn Àdìósùlè. Èèyàn àtàwẹ́rẹ́ èèyàn Àdìósùlè. Èèyàn Alhaji Malaika. Ẹ ṣé gan apèyìn ẹ jẹ́ wa ẹ ṣé gan ẹ bá wa kí Alhaji Koko Zaria náà o. Koko Zaria Koko American boy. Koko American boy Oṣòdì wà. Ẹ ṣé gan sir. Yes sir my daddy. Ẹ ṣé gan sir. Àmín sir. Àmín sir. Haliyah Zagah ó clear ju 4K lọ. Ó clear halogen light ní ìpàṣọ ló tàn kò ń ṣe ṣàná kò ń ṣe láìta kì í ṣe kúfin halogen light ní bátìrì ò kì í lò. Ẹ bá wa kí àwọn fans yín. Ẹ̀yin fans ẹ̀yin Haliyah Zagah ẹ̀yin Alhaji Pasuma ọ̀gá ńlá cosmetics sọ pé mo ní fans kankan ọlá Alhaji Pasuma mo ń jẹ ọlá àwọn ọ̀gá ńlá ọlá PFC mo ń jẹ so mi lè ní mo ní fans kan but ẹ̀yin tẹ́ tún jẹ́ ti fans Haliyah Zagah ní fídíò gọmọ pàṣẹ tẹ́ ń tẹ̀lé mi mo kí gbogbo yín o ọdún ayọ̀ wa ló máa jẹ́ Ọlọ́run ọkọ ọba àdọba kò ní ṣá lẹ́sẹ̀ ẹ̀yin tẹ́ wà nílẹ̀ yàbí tẹ́ wà lókè òkun ẹ máa kéré òkè orí oko wálé ẹ̀yin tẹ́ wà nílẹ̀ náà ó lé kókó bọ̀ kò ní lé kókó mímì àti tó ti yé yín ó ti yàtọ̀ sí ìgbà yẹn o bó ṣe ń yàtọ̀ iná máa yàtọ̀ nú ayé ẹ máa yàtọ̀ kọ́lé ẹ máa yàtọ̀ ra mọ́tò ẹ máa yàtọ̀ sí bákàkà tó máa wú gọ́gọ́ so yàtọ̀ yẹn tí bàbá wa sí ní ó ti yàtọ̀ sí ìgbà kan yàtọ̀ rí ló máa bá gbogbo Haliyah Zagah ní bídíò gbọ́n pàṣẹ clear road on débẹ̀ ogun tó ń tanná. ó lọ fà as we come to the end of this edition ẹ rí i pé a fà á já gan ní orí ètò. onífàlílù làbí ṣe onífàlílù fà á já alifati àtẹni fà á já. eléyìí ò ní jẹ́ ìgbẹ̀yìn tẹ́ máa wá sórí program o mo sì máa wá bá dùn tàtún máa rojọ́ tàtún máa sọ̀rọ̀. but olóòtú mo wish láti picture èèyàn méjì. tànìyàn. Qdot alágbe bọ̀bọ̀ yẹn mo like energy mo like orin mo wish gbogbo ọ̀nà mo fẹ́ gbà picture ẹ̀ o olóòtú ẹ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ mo dẹ̀ wish láti picture ọ̀rẹ́ mi Portable Zazu ó ti ní kí lọ mú owó wá ó ní nǹkan tẹ́yàn bá máa ṣe tẹ́yàn bá fowó ró yóò máa kọ́yàn lórí but àsìkò yìí help mi ni help mi ẹ̀kẹ́ mi náà tanná Ọlámídé ti help ẹ wọ́n náà help mi Qdot help me help my life pẹ̀lú mo fẹ́ fún yín tí ẹ̀yìn náà tán help mi ni ògo ọmọ pàṣọ ni mí help mi ni o small doctor abeg help me o mi ìṣègbéragájọ wà ní lọ́jọ́ tó ti pẹ́ o bọ̀ máa wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o
ọmọ ìyá mi abeg help me small doctor kémi náà kí n shine kémi náà ṣe kíni kí n má gazọ. àwọn gbogbo wọn náà ti gbọ́ bí ẹ ṣe sọ yẹn wọ́n dẹ̀ máa help yín ní agbára Ọlọ́run. àmín àṣẹ. ẹ̀yin tí wà nílé Haliyah Zagah Anibiyire òun náà ni ẹ ti rí yìí. Thank you so much for the love. God bless you. Jeff Owolewa is my name. Unscripted. Thank you Alhaji Pasuma ọ̀gá ńlá. Shout out to Alhaji Wasiu Alabi Pasuma. Respect. Ọmọ Mushin làwa farabalẹ̀ jókòó Zagah ká tó da gbogbo ètò yìí rú. Ẹ wá ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe bíbá yìí. Ọmọ Mushin làwa o. Ìbàdàn náà kéré. Àwa la ní Paso. Ìbàdàn náà kéré. Ẹ máa ní sùúrù o. Paso ló ní Ìbàdàn náà. Ẹ máa ní sùúrù. Àwọn mẹ́yìn lẹ́yìn Paso ló ní Ìbàdàn náà. Ọlọ́run kẹ́. Please subscribe to my YouTube channel and press the notification button.